yìí o arákùnrin kan tí wọ́n fura sí wípé ó fẹ́ jí òrìṣà Agemo gbé ní ìlú Ìjẹ̀bú Òde wọ́n ní ó bá onílé ńlé o ìwé ìròyìn Punch ni ó punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch tó sọ náà gangan ó ní eléyìí náà wà o níbi tí wọ́n ti sọ wípé ẹ wo ẹ̀yin ọlọ́pàá kan tí ó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ó mọ̀ ni ó ti sọ̀rọ̀ wípé ẹ wo òun ọgbà pé ọmọ òun lóòótọ́ ó rì sínú omi ńlọ́ba gba ibẹ̀ lọ́ọ́ fi lọ kọ́lọ́wọ́n ọba kọ́dákùn kó ṣàánú wa ìkúnlẹ̀ àbíàmọ́ o. Punch ńlọ́kọ̀ròyìn ẹgbọ̀n gbàtà àbáwọ̀ náà rèé. nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà pẹ̀lú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìsinmi ọ̀pẹ èyí tó wáyé lánàá àgbáríjọpọ̀ àwọn onígbàgbọ́ títí ìpínlẹ̀ Kwara wọ́n ké sí àwọn aládarí wípé ẹ jẹ́ aláwòkọ́ṣe Jésù olùgbàlà ẹ yé tapá kàkàkà ẹ fi ìrẹ̀lẹ̀ ẹ fi kún ìwà yín ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Adeleke ti sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti pàṣẹ o wípé ẹ wo ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ sì fi òpin sí kí wọ́n máa kóni ní papámọ́ra máa gba owó ní ọwọ́ ẹni iyùn àwọn alága tí òfin ọ̀dámọ̀ tí wọ́n sọra wọn di tí wọ́n pera wọn ní alága ẹ wo kí sòǹbẹ́ ó tó dégbò olùgànbẹ́ là ké sí o Adeleke ńlọ sọ̀rọ̀ sí ti CP bẹ́ẹ̀ ẹgbọ̀n gbàtàbọ̀ oníròyìn The Guardian lọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí ó sì ní í ṣe pẹ̀lú gómìnà Adémọ́lá Adélékè tó kà dákẹ́wọ̀n o gómìnà Adémọ́lá Adélékè wọ́n fi ìjà pẹ́ta o pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ta ni yóò gba owó ní ọjà ní ìpínlẹ̀ náà ìwé ìròyìn Punch lójú síta. ẹ wò kí a máa dókòwò lórí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn ní orílẹ̀-èdè Nàìjíríà iye eléyìí ni wọ́n ní yóò máa mú kí oúnjẹ ó sùn wá bọ̀ kì í wá ṣe Nàìjíríà nìkan o ẹ wò yóò tún mú kí ètò ọrọ̀ ajé kó gbilẹ̀ kó gbìnàyà ní ilẹ̀ adúláwọ̀ láfíríkà Áfíríkà ń fẹ́ àfẹ́ Babalọ́lá ló sọ̀rọ̀ dígájà lọ́kọ̀ròyìn. arákùnrin kan rèé o tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ṣe ikú pa ìyá ẹni ọdún méjìdínláàádọ́rin lórí aáwọ̀ kan tó bẹ́ sílẹ̀ lórí owó kan tí wọ́n jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. ọ̀daràn mọ́ràn abojútókítókí ọkùnrin kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan mọ̀ ní lẹ́ni tí ó ṣe ẹ̀wọ̀n tán ní ilẹ̀ aláwọ̀ funfun àwọn tóníṣinkó ní ọbadé o yóò tún pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àákùnrin ìntí ọlọ́sẹ̀wọ̀n lé lórí ìmọ̀ tún ní ẹ̀sùn tí wọ́n tún fi kàn án bí ó tún ṣe gbé egbògi olóró wọ orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ ti bá ò ẹgbọ́ The Punch ńlọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn The Punch tó kà dákẹ́wọ̀n lèmi náà rí ìròyìn ọwọ́ mi yìí ẹ̀yin ọmọ Nàìjíríà etí yín mélòó kí ni ẹ fi ń gbọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ fẹ́ tí gbéyàwó ọ̀rọ̀ o torí pé etí báyìí làwòkó fi gbéyàwó ọ̀rọ̀ àwọn àjọ tí wọ́n ń gba ní ṣiṣẹ́ Civil Service Commission ni wọ́n ti fohùn léde wípé a fi ètò ìgbanisíṣẹ́ kankan síta o ẹ lajú yín kalẹ̀ ẹ má jẹ́ kí tàlùbọ́ kó wọ̀ ẹ má jẹ́ kí wọ́n gbá yín lójú o ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. ọ̀rọ̀ tẹ́ ló jẹ́ rodò kọ́ jẹ́ rodò èyí tẹ́ ní ó ti kúrewé òkúrewé kankan kóòtù kan iyùn ilé ẹjọ́ kan tí ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn-ún ni wọ́n mọ̀ ti pa á láṣẹ o wípé ẹ wo àwọn àjọ amúnimọ̀dá tí ń rí sí ọ̀rọ̀ ìgbógun ti egbògi olóró àti gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú pé kí alùní ní bàgẹ́ owó tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní gbogbo àkọọ́lẹ̀ ọ̀rọ̀ bó ṣe lọ bó ṣe bọ̀ ẹ lọ tẹ́ pẹpẹ sí ìgboro ayé ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ gbogbo àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀hún Ọlọ́run ṣàánú The Guardian lọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn yìí wọ́n dóòlà àwọn ènìyàn méjì níbi ìṣẹ̀lẹ̀ ilé kan tó dà wó ní ìpínlẹ̀ Èkó kọ́lọ́run kó máa ṣàánú wa ìwé ìròyìn The Nation ló kọ. nínú ìwé ìròyìn The Guardian náà mo ṣì wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ń fi ẹ̀sùn kan ọmọkùnrin kan tí ó jẹ́ ọlọ́pàá wípé ìmọ̀ fi ipá gba owó lọ́wọ́ àwọn èèyàn wípé àfi kó kó wọn papá mọ́ra halẹ̀ mọ́ wọn kó àwọn nǹkan tí ọmọ dẹ́rù bà wọ́n kò sí àkàtà wọn ẹ wo
wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ tí DPO kan ni wọ́n mọ̀ ní wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan ní ibo ló ti ṣẹlẹ̀ bó o ló ṣe lọ ẹ gbọ́ nígbà tá a bá wọ nínú ìròyìn The Guardian lọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn tọwọ́ mi yìí o olúgbọ́n títí orílẹ̀ ìgbọ́n ó ṣàbẹ̀wò sí aláàfin titun ọba òwádé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìdí bàbá kalẹ̀ lórí àpèrè àwọn aláàfin wọ́n sì tilẹ̀kùn mọ́rí láti sọ̀rọ̀ wọ́n pè fún ìṣọ̀kan àti ìmúdúróṣinṣin àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ìwé ìròyìn The Nation ló dì í jáde. ní ìpínlẹ̀ Bayelsa ó mọ ní wàhálà tún ti ń hóhẹ́ bọ̀ ó ń hóhẹ́ ó ń rúgbó bọ̀ níbi tí wọ́n ti ń sọ wípé àwọn alátìlẹyìn Wike tí wọ́n fẹ́ ṣe ìwọ́de alágbára láti fi ṣe àtìlẹyìn fún Wike tí wọ́n gbọ́rọ̀ ní ìpínlẹ̀ Bayelsa ó ní wọ́n ti ń sọ wípé dandan o àwọn ó ṣe ìwọ́de náà ṣùgbọ́n àwọn lórí ọ̀rọ̀ yìí àwọn tí ó jẹ́ alátìlẹyìn ti gómìnà ti ìpínlẹ̀ Bayelsa náà àwọn náà ní ọ̀dà tó bá jẹ́ pé ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹ̀ nígbà ní ìpínlẹ̀ wa àwọn òjò yẹ yín pé gómìnà tí a náà àwa àtàjọ́ olólùfẹ́ wọn a fẹ́ ṣe ìwọ́de láti fi ṣe àtìlẹyìn wípé àjẹ́rìí gómìnà wa dúróyè dírì òní wọn àwọn náà ti sọ The Punch ńlọkọ̀ròyìn ẹgbọ̀n gbà tá a bá wọnú ìròyìn lọ. mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run Tinubu àti gómìnà ìpínlẹ̀ Kaduna ọdún 8 gbáko ni wọ́n lò lórí àpèrè èmi abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́kọ̀ Umar òun ni ó fohùn ìlédè ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Punch ni mo ṣì wà níbi tí wọ́n ní ilẹ̀ aláwọ̀ funfun iyún United Kingdom ó mọ̀ ní wọ́n ti dá ẹjọ́ ọmọbìnrin kan tí ó jẹ́ ìyálọ́mọ méjì tí ó lọ mọ̀ọ́mọ̀ torí àwọn ọmọ rẹ̀ bọnú omi tí ẹ̀mí sì ti bọ́ ní ara wọn. wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó fínfínfín ni o fínfín ló fín lórí bá tẹ̀lé lọ́ba lọ wà kọ̀tọ́ burúkú yìí tí ó sì gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ rẹ̀ ẹgbọ̀ngbà tá a bá wọnú ìròyìn lọ The Punch lọ́kọ̀ròyìn. ìfín òkété àbí. ọgbọ̀n tó fín. mo ṣe bá fẹ́ dẹ̀gbẹ́ òkété ni ọmọ kan máa ń fín òkété mọ́nú wò. ó fín òkété mọ́nú wò ní United Kingdom ṣé ibo ló pé òkè wò lórúkọ wa. ṣé kò sí òkété ń bẹ̀ ni. òfin wa ò gbọ́dọ̀ pa ẹ̀fọn tó bá pa jù wàhálà. lóòótọ́ tẹ̀fọn bá jẹ́ yẹn gbọ́dọ̀ pa. Oh my God. lọ ìlú èbó rí ṣé nígbà tí mo lọ ní 19. a jẹ́ pé pẹ̀lẹ́ là ń pa nkúrò pẹ̀lẹ́. tí àǹkúrò bá jẹ ọ́ níbi pẹ̀lẹ́ o gbọ́dọ̀ pa ní ìlú òyìnbó. ó rọra lé ní nílùú èbó tó bá gbọ́ pé ó pa ẹ̀fọn ní ìpa àbáàdì ọwọ́ pa àǹkúrò pẹ̀lẹ́ ọwọ́ lọ pa mọ́ bíi kóró tí ọ̀yọ́ pa mọ́. tí tẹ̀fọn bá jẹ ọ́ lágbọ̀n bó ló ṣe ṣe. ó le. ó sọ pé mo lọ ẹ̀fọn o. ẹ̀fọn go now. àwọn ọlọ́pàá tí ó mú ọ̀tọ̀ bá pa ẹ̀fọn bẹ. ó yé mi. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí àgbáríjọpọ̀ àwọn gómìnà tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣe ìpàdé o ní ìlú Ìbàdàn wọ́n sì sọ̀rọ̀ lórí oríṣiríṣi aáwọ̀ àti àwọn bí ẹgbẹ́ náà yóò ṣe dúró déédéé ìwé ìròyìn Punch ni ó Punch ẹ̀ jáde. Aláàfin ikú bàbá yèyé ti sọ̀rọ̀ kìlọ̀kìlọ̀ bí àmọ̀ràn bí ọ̀rọ̀ sétí gbogbo àwọn olórí ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ wípé ẹ dákun o àlàáfíà ní ọ̀pákùtẹ̀lẹ̀ ìdàgbàsókè ẹ̀yin olórí ẹlẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní adúláwọ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ẹ dákun o àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá máa sọ ẹ má jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ tí ó máa pín wa ẹ jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ dàgbàsókè àti ọ̀rọ̀ àlàáfíà oníkẹ́ ẹ máa sọ kábíyèsí Aláàfin ikú bàbá yèyé ọba Abímbọ́lá ló sọ ibo wọn ti sọ bó o náà ṣe sọ àwọn nǹkan wo náà tún sọ ẹ gbọ́ The Guardian ńlọkọ̀ròyìn. lọ́dọ̀ orí adé tí o mórílẹ̀ ìhun èmi náà lọ sí ọ̀dọ̀ orí adé yìí o. mọ̀ pé. ọba Olúgbọ́n títí orílẹ̀ Ìgbọ́n ó fohùn léde wípé kò sí ìpínyà tàbí wípé ẹnìkan ju ẹnìkan lọ o láàrin Aláàfin títí ìlú Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni títí Ilé Ifẹ̀ àwọn méjèèjì ni wọ́n jẹ́ ògbóǹtarìgì àti ọ̀pákùtẹ̀lẹ̀ fún àṣà àti ìṣe ẹ má ṣe sọ̀rọ̀ ìpínyà
olùgbọ́n títí ilé gbọ́n òun ni ó fohùn léde ìwé ìròyìn Punch lójú síta. ibi àti máa ń sọ̀rọ̀ ìwé ìrìnnà lọ sí ilẹ̀ Amẹ́ríkà ìyún US Embassy ni àwọn ti fi ìlànà tuntun lẹ̀ fún gbogbo ẹnikẹ́ni bọ́dì tó bá fẹ́ wá sí ilẹ̀ wa ìyún ilẹ̀ Amẹ́ríkà. wọ́n ní ẹ wo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìlànà tuntun ti wà bó o lẹ́ ṣe tọ́ ẹ gbọ́n gbà tá a bá wọnú ìròyìn lọ ẹ̀yin ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ̀ ẹ̀ mọ̀ gbọ́n mọ̀mọ́ kẹ́ ẹ fẹ́ lọ ẹ gbọ́n The Guardian lọ́kọ́. àwọn kókó yìí àti kókó míì ni a máa mú wá ní rẹ̀bùtù láà máa tu ní ìpele ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ a ó sì máa wàgbọ́ ẹ̀dá kan a ó jẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tí orílẹ̀-èdè Nàìjíríà níbi tó dé dúró ìkànnì yìí wa náà ni ẹ ó ti gbọ́ ìkànnì yìí náà ni ẹ ó ti mọ gbogbo ẹ̀ àpapọ̀ gbogbo nǹkan tí ẹ ń fẹ́ ó dúró déédéé ó wà ní ìkànnì yìí ṣé orin ni ẹ yí sọ́dọ̀ wa ìròyìn ni ẹ yí sọ́dọ̀ wa ètò ni ẹ yí sọ́dọ̀ wa. ní àwọn ètò tó ní kìmí. ẹ̀fẹ̀ ni ẹ sá ti yí sọ́dọ̀ wa oríṣiríṣi àwọn nǹkan tí ẹ ń fẹ́ hun àpapọ̀ gbogbo rẹ̀ ó wà níbí yìí lójú páálí ìkànnì Shape 9.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí òkè o ni wọ́n ń pè bí o ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí ọjọ́ ajé àràjẹ jẹun ire ajé ire owó ire ọmọ ire àìkú baálé ọ̀rọ̀ kó tó wà lọ́wọ́ o ire ọ̀rọ̀ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ ire ni yóò jẹ́ tiwa lówùúrọ̀ òní o a sì ní ràrìn fẹsẹ̀ sí bẹ́ẹ̀ ni àníjọ ẹni tí wọ́n ń wá fún aburú o ire ni wọ́n fi wá warí o torí pé níre báyìí ni à á sọ̀rọ̀ àtàrí ọ̀rọ̀ ògùn ni wọ́n máa fi ń lo àdó ọ̀rọ̀ ire ni wọ́n fi lọ̀ wá o láṣẹ Ìdùmarè wọ́n sì fi ṣẹ́ńgbẹ́dùkì ire tó tóbi ni wọ́n fi ká wa mọ́lé láṣẹ Ọlọ́run aláwòrábí tó abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. tó à ń kí yín káàbọ̀ òní ti ṣe ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2025 lẹ́yìn ikú Jésù Olúwa wa à ń kí yín o wípé ẹ mọ̀ káàbọ̀ òní tuntun wá ṣe ọjọ́ ajé ọjọ́ Monday ajé tuntun kájí ó fi lé wa ṣe bùgbé kó rọ̀ṣọ̀ mùsápò wa kó wá wọnú àpò àsùnwọ̀n wa lọ kó mọ̀ ga sí i nítowó nítọlá nítọrọ̀ ní ti ìbùkún ká mọ̀ pọ̀ sí i ní ti ìgbéga ká mọ̀ pọ̀ sí i lágbára ọlọ́ iyùn lọ jáde bí àdúrà ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé ọwọ́ agbé ńkọ́ńkọ́ lọ́rùn ní kò bá ní ìdádúró mọ́ ẹ wọnú oore lọ ire tuntun ayọ̀ tuntun ògo tuntun kó jẹ́ ti gbogbo wa láṣẹ Ìdùmarè iyùn la fi ń kí wa káàbọ̀ sí àjímúná tòní tí í ṣe ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2025 wípé kí atúmọ̀ tẹ́tí gbọ́ bí wọ́n ti ṣe kọ́ ńlá wọ́n ṣe kà fún yín ìwé ìròyìn The Punch ń bẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Guardian ń bẹ lọ́wọ́ mi Olúmídé ọmọ bíbí inú Káyọ̀dé lóko tèmi Olú àyànfẹ́ ẹ̀ńlẹ́ńbẹ̀wò ẹ̀tẹ́ ti kẹ́ ẹ̀ mọ́ gbọ́. tó ẹ̀ńlẹ́ńbẹ̀wò gan-an ni o ẹ fàpẹ̀rẹ̀ lédìí tàbí ká ẹ fìdílé nǹkan ẹ sì lè fi òtítà kẹ́ ẹ fi tẹ̀dí ká ṣe kinní ọ̀hún kó nítumọ̀ papọ̀ nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn ọwọ́ mi yìí o arákùnrin kan tó jẹ́ afurasí tí wọ́n sọ wípé ó fẹ́ jí òrìṣà Agemo gbé ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sọ wípé ó ti bá onílé ńlé báyìí o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jù ú síta lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2025 yìí ni ìròyìn kan gbòde lómi orí ayélujára tìtìtì pẹ̀lú bí ọkùnrin kan bí ó ṣe ṣe pẹ̀kínpẹ̀kí ọlọ́jọ́ rẹ̀ níbi tó ti ń gbìyànjú láti jí òrìṣà Agemo gbé ní ìlú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ṣàlàyé wípé òrìṣà náà ó ti wà níbẹ̀ fún ọdún tó pẹ́ ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta àwọn ará àdúgbò náà ni wọ́n rí wípé ẹnìkan fi ọwọ́ kan òrìṣà aláwọ̀ wúrà náà tí kò sì dúró ní ipò rẹ̀ mọ́ ṣùgbọ́n o arákùnrin tí wọ́n kẹ́fín wípé ó fi ọwọ́ kan òrìṣà ọ̀hún ni ó sùn gbalaja ní ẹ̀gbẹ́ òrìṣà yìí tí fídíò rẹ̀ tó sì mì orí ayélujára tìtìtì pẹ̀lú fídíò yìí níbi tó ti ṣàfihàn wípé arákùnrin ọ̀hún ó wọ ẹ̀wù aláwọ̀ aró tó sì dùbúlẹ̀ gbalaja ní ẹ̀gbẹ́ òrìṣà ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ tí wọ́n sì ṣàlàyé wípé ìgbà tí àwọn ènìyàn kan tí wọ́n tú àpò arákùnrin tó sùn kalẹ̀ gbalaja ọ̀hún ni wọ́n rí káàdì pélébé ìyẹn káàdì ìdánimọ̀ tí orúkọ tó sì wà lára káàdì ọ̀hún tó ń jẹ́ Jeremiah Kòsóòchì
Nwonke ni wọ́n sọ wípé ó wà lára káàdì ọ̀hún. Ìgbàgbọ́ àwọn ará àdúgbò náà ni wípé arákùnrin tó sùn gbalaja yìí òun ni ó fẹ́ gbìyànjú láti jí òrìṣà ọ̀hún gbé. Lọ́jọ́ kejì tí í ṣe ọjọ́ àìkú ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àtẹ̀jáde kan síta wípé kì í ṣe arákùnrin yìí òun ni wọ́n fẹ́ gbìyànjú láti jí òrìṣà yìí gbé o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá ó ṣàlàyé wípé àwọn ti mú afurasí kan lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àtẹ̀jáde iléeṣẹ́ ọlọ́pàá ó kà báyìí wípé ìròyìn tí ó sọ wípé arákùnrin kan ó fẹ́ jí ère Agemo tó jẹ́ olóbìrípo tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde tó fẹ́ jí gbé ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2025. Àgbàlagbà ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jeremiah Nwonke òun ni ó hùwà ìgbín sí òrìṣà Agemo táwọn ènìyàn ń bọ fún tí àwọn ènìyàn ń bọ láti ọjọ́ pípẹ́. Ṣùgbọ́n Ọmọlọ́lá Odùtọ́lá ní iṣẹ́ ìwádìí ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀, bẹ́ẹ̀ ni kò sí rògbòdìyàn kankan níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ìwé ìròyìn Punch lójú síta ẹlẹ́mu kẹsìrì ẹ̀ níbẹ̀. gbogbo ìwé ìròyìn lọ́kàǹkó ìròyìn tó kà tán kí Ọlọ́run kó dákun kọ́mọ̀jà ṣìṣe ó ní o. àwọn èèyàn rò pé bóyá kò sí ìṣẹ̀ṣe mọ́nù wọ́n mọ̀ kò sí wàhálà nílẹ̀ Yorùbá. ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn ẹ̀sìn àdáyébá ẹ bọ̀wọ̀ fún ṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn. àmín o àmín. ó múra. à ń kọ́ntínú ní ìkànnì yín ìkànnì wa sí 89.1 FM ìròyìn ó ń tẹ̀ wájú. ìròyìn àjímúná ni a pè léyìí bí a bá ti ṣe ń jí ká tètè mú kí a gbọ́ bí ó ti ṣe ń lọ ká lè mọ bí ó ṣe ń lọ ní ìgboro ayé torí ẹ̀ ńlá wá ṣe wà ní àyín. nínú ìwé ìròyìn The Guardian ni mo wà báyìí ìpínlẹ̀ Ọ̀ṣun sì ni mo ti mú ìròyìn eléyìí. gómìnà Adémọ́lá Adélékè ni wọ́n ti sọ̀rọ̀ sétí iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ nígbà tí wọ́n pa á ní àṣẹ fún ẹni tí í ṣe adarí àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ wo lẹ́yọ̀ sọ́kà ẹ lọ́ọ́ fi òpin sí gbogbo à ń san owó orí àbí à ń san àwọn owó kọ̀ọ̀kan tí ń gbà lọ́wọ́ àwọn ìyálọ́jà ní ìlànà tí kò bá òfin mu pẹ̀lú àwọn ìwé kan àtàwọn ìwé kan tó jẹ́ ìwé ẹ̀rí ayédèrú kàkà pápá jùlọ látọwọ́ àwọn tí ó jẹ́ àwọn kánsẹ́lọ̀ àtàwọn alága léyìí tí òfin ti fi òfin dè wípé wọn ò tọ́ lórí ipò nínú ọ̀rọ̀ rẹ̀ yùn. ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adélékè Ọláwálé Rasheed olóṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ni Adémọ́lá Adélékè gómìnà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ awuyewuye léyìí tí àwọn ará ọjà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní képe gómìnà wípé gómìnà ẹ gbà wá o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa fi ara ni àwọn nígbà tí wọ́n ń ṣàlàyé wípé àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ láti àwọn ìjọba àbílẹ̀ lóríṣiríṣi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. wọ́n wá sọ wípé pàápàá jùlọ àwọn fi bí ìjọba ìbílẹ̀ borí pé àwọn fi ṣe àkàwé níbi tí wọ́n ti sọ wípé àwọn alága ìjọba àbílẹ̀ náà tó ń ti kánsẹ́lọ̀ bẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn owó orí àti owó òde lọ́wọ́ àwọn ìyálọ́jà àtàwọn oníṣòwò tó ń ti olùdókòwò níbẹ̀ wípé ẹ wo bí ẹ sọ fún wọn kí wọ́n ṣèraró lórí ẹ̀ bí wọn ò bá fẹ́ kí nǹkó sí àwọn torí pé ìjọba tí ń bẹ lóde yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun kọ̀wé kìí ṣe ìjọba tí ó jẹ́ ìjọba jẹgàba ìjọba aráàlú ni tó fẹ́ràn aráàlú tí sì ń fẹ́ àlàáfíà nígbà tí ó ṣàlàyé wípé ṣebí ṣáájú ní ilé ẹjọ́ kòtẹ́lọ́rùn ni wọ́n ti fi òfin de àwọn tí wọ́n pera wọn ní alága ìjọba ìbílẹ̀ léyìí tí òfin ọ̀dámọ̀ yìí wípé nínú ẹgbẹ́ òṣèlú APC làwọn ti wá tí wọ́n sì sọ wípé òfin ọ̀dá wọn mọ̀ torí pé sáà wọn ti tẹnubodò pẹ̀lú gómìnà wọn tí ó kú olóróyè tó sì jẹ́ wípé gbogbo ìgbà tí àwọn ti lọ ilé ẹjọ́ wọ́n lọ ilé ẹjọ́ tó ga ilé ẹjọ́ ní báyìí kàṣà báyìí káwòdì wọ́n lọ ilé ẹjọ́ tí ọjẹ́ ilé ẹjọ́ kòtẹ́lọ́rùn iyún náà fòfin dè wọ́n wípé wọn ò tọ́ lóríkò ẹgbọ́ kí wàá ló tún ṣẹlẹ̀ ṣé ìlú yìí àwa tẹ̀lé òfin mọ́ ni àbí ìlànà òfin kò fìdí múlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ẹ mọ̀ o ẹ gbọ́ kó lé gbọ́ kó sọ fálejò kálejò ọgbọ́
kó sọ fún àwọn tí ó jẹ́ ará oko. ẹ wo ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwa ń tẹ̀lé ìlànà òfin, bẹ́ẹ̀ ni ó sì jẹ́ pé ìlú yìí ìlú tí ó bọ̀wọ̀ fún òfin ni. bá a bá wá rí ẹnikẹ́nibọ̀dì tó fẹ́ máa tàpá sí òfin àfi máa da ìlú rú àbí máa dárúgúdù lẹ̀ láàrin ìlú, a ní fi ojú ọ̀rẹ́ a ní fi múrú ẹni bẹ́ẹ̀. lẹ́yìn ọ̀ṣọ́kà òfin gbúdọ̀ gbé. kọmíṣánná ọba gbọ́rú ẹ gbé wọn. ó ní àṣẹ tí gómìnà pa. ẹ lọ wo kẹ́ ẹ mú balance ẹ̀ nínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tòní. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o. gẹ́gẹ́ bí àyájọ́ ìmọ̀pẹ bó ṣe wáyé ní àná káàkiri orílẹ̀-èdè àgbáyé, báyìí náà ni ọmọsórí oní ìpínlẹ̀ Kwara tí ogunlọ́gọ̀ àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi tí wọ́n já ìmọ̀pẹ lọ́wọ́ tòun ti dùrù àti fèrè àti oríṣiríṣi ìlù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó yí ìlú po. ẹnìkan tó jẹ́ alága fún ẹgbẹ́ onígbàgbọ́ ní ìpínlẹ̀ náà ó rawọ́ ẹ̀bẹ̀ ó sì pàrọwà sí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wípé ẹ yé tapá kàkàkà, ẹ mú ìbọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ mọ́ ìwà yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe Jésù olùgbàlà. àgbáríjọpọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi lánàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de tí wọ́n sì já ìmọ̀pẹ lọ́wọ́ yẹ̀yẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n ń kọrin òsánà 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 sí ọmọ Dáfídì, ògo fún Jésù lókè ọ̀run. nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn Bishop Sunday Adéwálé, ó ké sí gbogbo àwọn olórí ẹlẹ́sìn Kristẹni wípé ẹ mú ìbọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ ẹ mú sínú ìwà yín kẹ́ sì jẹ́ aláwòkọ́ṣe Jésù Kristi olùgbàlà. ó ké sí wọn níbi ètò ìwọ́de yìí láti jẹ́ kí wọ́n jẹ́ aláwòkọ́ṣe Jésù Kristi pẹ̀lú bí ó ṣe gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo ìfarabalẹ̀. ó ní tí Jésù olùgbàlà tó bá lè ṣe irú eléyìí, ẹ̀yin alátẹ̀lé Jésù Kristi ọ̀hún kí ló dé tí ẹ lè wo àwòkọ́ṣe irú eléyìí láti mú sínú ìwà yín. tí ẹ bá gbàgbé, gbogbo ọjọ́ tó bá ti gbogbo ọ̀sẹ̀ èyí tó kẹ́yìn láti ṣe ọjọ́ àjíǹde, ìyẹn ọjọ́ ìsinmi, òun ni ọmọlẹ́yìn Kristi ni wọ́n máa ń ṣe àyájọ́ ìmọ̀pẹ. báyìí náà ni wọ́n ṣe o ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de káàkiri gbogbo àwọn ojú òpópónà tó ṣe pàtàkì. ètò ìwọ́de náà òun ló bẹ̀rẹ̀ ní déédéé aago 9:00 ó kù ìṣẹ́jú 15 gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀. àwọn ọ̀nà tí àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n pé bìbà sí ní Muritala, ọ̀nà Mọ́rábá, ọ̀nà Ìpàtà, ọ̀nà Táíwò, ọ̀nà Unity àti àwọn ọ̀nà míì tó ṣe pàtàkì tí wọ́n sì ń gbàdúrà nígun ọ̀nà sí àwọn ojú ọ̀nà àti ojú òpópónà káàkiri fún ìṣọ̀kan àti ìdúródédé àlàáfíà àti kí orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ máa gba afẹ́fẹ́ ìtura àti afẹ́fẹ́ àlàáfíà síwájú. ìwé ìròyìn Punch ló punch ìròyìn ọ̀hún jáde o, ẹ lè mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó kà tán gangan lèmi náà ti mú eléyìí ìpínlẹ̀ Rivers ìyún ní Pọ̀tá, ibẹ̀ gangan ni mo sì wà báyìí níbi tí ẹni tí í ṣe olórí ìjọba níbẹ̀ tó jẹ́ tolórí ìjọba ológun tí wọ́n ní kán lọ lè pẹ̀tù sí gbogbo wàhálà tó ń tí rògbòdìyàn tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers títí tí ó fi pé odidi oṣù 6 gbáko lẹ́yìn rẹ̀ kí wọ́n padà sí ìjọba àwa ara wa tàlágbádá. ẹni tí ó jẹ́ olórí ìjọba ń bẹ ìyún Vice Admiral Ibokete Ibas retired, ó mọ̀ ní ó ti ṣàlàyé tó tún tẹ̀pẹ̀lẹ̀ mọ́ ọ̀rọ̀ lórí pé òun ó rí pé àwọn èèyàn ń tẹ̀lé ìlànà ti òfin tó ń ti àlàáfíà ní ìpínlẹ̀ Rivers nígbàtí ó ń sọ wípé láìro ti ẹ̀sìn àbí tẹ̀yà àbí ti ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú tí ẹnikẹ́ni wà, ó ní kò sí ìtọ́kàn ní pé kí àlàáfíà ó jọba, kí ohun gbogbo kó máa lọ ní wẹ̀lẹ̀kùn ní ìpínlẹ̀ Rivers. ó sọ ọ̀rọ̀ yìí nígbàtí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ ní ìpínlẹ̀ Rivers iyùn tí wọ́n ṣe àbẹ̀wò sí National Youth Council of Nigeria. wọ́n ní àwọn gangan ti ẹ̀ka ìpínlẹ̀ Rivers ni wọ́n mọ̀ ṣe àbẹ̀wò sí Ibas iyùn ní ọ́fíìsì ti ilé ìjọba níbẹ̀. nígbàtí ó ń sọ̀rọ̀ iyùn ẹni tí ó léwájú àwọn ọ̀dọ́ Nwisabari Bani ó ní ó léwájú àwọn ọ̀dọ́ ńbẹ̀ lẹ́ni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Rivers. ó ní wọ́n wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀
ìpè gómìnà olórí wa àmọ̀ ní ká wá ṣe àbẹ̀wò sí yìí ni kí a fi mọ sọ gbogbo àwọn nǹkan tí ẹ fẹ́ kí a sọ gẹ́gẹ́ bí ẹ ti ṣe pè wá ni àwa náà jẹ́ òun pé ní sáà ni wọ́n ní Ìṣọ̀lá nígbà tí ó ń sọ̀rọ̀ iyùn nínú ọ̀rọ̀ ẹni tí nínú ọ̀rọ̀ ibàsì òní ó sọ wípé ẹ wo mo ní kí n pè yín kí n lè ṣàlàyé fún yín nítorí pé ìṣèjọba alálàáfíà ni láti dá àlàáfíà padà iṣẹ́ tó ń wá sẹ́nu o wípé kí ohun gbogbo kó máa lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ kí àlàáfíà kó lè padà sí ìpínlẹ̀ Rivers ó ní wọ́n ní kó òun wá ṣe ipe iṣẹ́ tóun sì ń ṣe nù bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan ni wọ́n ń bẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà ṣùgbọ́n tí nǹkan bá rí rùgùdùrùgùdù ipe bí kinní kan bá ṣe lọ ńlá ṣe sọ̀kò ẹ̀ ó ní ọ̀rọ̀ tán sọ nígbà tó ń ṣàlàyé wípé òun ti kọ́kọ́ pé gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àgbààgbà ní ìlú pàápàá jùlọ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn lọ́gbàlọ́gbà tó ń ti àwọn olórí àti àwọn àgbààgbà nílùú pẹ̀lú àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba kódà òun pe àwọn tí ó jẹ́ bíi lọ́ba àti àwọn lóyè wípé ẹ wá o ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀ bí ìjọba bí yóò ṣe mú kí àlàáfíà kí ó jọba gbogbo wa pátápátá ńlájọ níjọba a sì gbọ́dọ̀ rí dájú pé ìpínlẹ̀ Rivers ó ní àlàáfíà nígbà tí ó ń ṣàlàyé tó ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Rivers pé ẹ wo ẹ̀yin ọ̀rọ̀ yìí ọkàn yìí torí ẹ̀yin gangan lẹ́nu ọ̀la nígbà tí ó ń ṣàlàyé wípé ọ̀la yóò wá jìnnà mọ́ tẹ́sí mọ̀ wípé àná ń ló ṣe àkàwé bóni ó ṣe rí o tí ó sì ṣàlàyé pé òní gangan ni ó wá ṣe bí ọ̀la tí ó ṣe rí òní ìgan láti ṣe àtọ́nà rẹ̀ nígbà tí ó ń sọ wípé ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ bá rí pé ó jẹ́ bí ìlànà tó yẹ á tẹ̀lé àwọn nǹkan tó yẹ kí tó ń gbé yín nú ẹ sọ báyìí torí pé gbogbo ìlànà tí àlàáfíà ó fi jọba àti tí àwọn nǹkan ó fi bọ́ sí ìbọ̀sípò ó ní àwọn ó rí dájú pé àwọn múlò ṣe alákọ̀ọ́kọ́ ó ní ọ̀rọ̀ lórí ètò ẹ̀kọ́ wípé àwọn ò rí dájú pé ètò ẹ̀kọ́ ó fẹsẹ̀ rinlẹ̀ dandan tí kò sì ní wàhálà kankan nú ó ní ìpínlẹ̀ Rivers pàápàá jùlọ àwọn ìlànà ọ̀nà mẹ́rin kan tí àwọn rí dájú pé àwọn gbọ́dọ̀ mọ̀ mójútó àkọ́kọ́ ní ẹ̀kọ́ òun àkọ́kọ́ wà ó ẹsẹ̀ yìí ò lẹ́ẹ̀kínní kí a tún wá rí dájú pé à ń mú kí àwọn ọ̀dọ́ káwọn náà mọ̀ ní ìmọ̀ lórí gbogbo bí ti ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers ẹsẹ̀ yìí ò ní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta ni pé kí a rí dájú pé à ń mú kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n máa ní ìbámu pẹ̀lú bí orílẹ̀-èdè àgbáláyé bí wọ́n ti ṣe ń lọ lórí ìdàgbàsókè kí wọ́n lè rí dájú pé àwọn náà ní ìlànà tí yóò mú kí àwọn náà ní ọjọ́ ọ̀la rere tó ń ti àlàáfíà tó wẹ̀lẹ̀kùn fún ọjọ́ ọ̀la wa ńgbà tó tún wá ń sọ̀rọ̀ ṣàlàyé wípé eléyìí náà ni ó wá ṣe ìtọ́sọ́nà fún bí ọjọ́ ọ̀la ó ṣe rí tí a sì wà ní ìbámu pẹ̀lú àlàáfíà àti ìgboro ayé ìpè bó ṣe wà ní àgbáńlá ayé a lè máa tẹ̀lé a lè máa mú lò ní orílẹ̀-èdè wa ó lè yí gangan ó ní tòun o iṣẹ́ tóun wá ṣe nù kẹ́ ẹ wá fi ọwọ́ tí kẹ́ ẹ gbárùkù ti òun bí ẹ̀ẹ́kẹ́ ti fi ọwọ́ ti lé òun gangan ni òun ṣe ní kó ń pè yín kájọ sọ̀rọ̀ ipò ibi tí ẹ ti fẹ́ kí a wọlé ibi tó rí ti ń ta yín àwọn ibi tẹ́ ẹ wò pé àlàáfíà ó yẹ kó ti jọba ẹ̀yin ṣàwà nígboro ẹ̀yin mọ̀ ju àwa yìí lọ pé ká pè yín kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe wáyé inú wa dùn àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ Nwisabari ó ní ẹ ti rí wa ẹ sì ṣe dáadáa e no go spoil for you lóko Jésù ìpínlẹ̀ Rivers náà yóò sì dàgbàsókè ní pọ́tà ni ìròyìn yẹn ti wá bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tòní. nínú ìwé ìròyìn Punch ni mo ti rí ìròyìn ọwọ́ mi yìí o kọ́lọ́run má jẹ́ kí ọmọ tá a bá bí kó ṣe ikú pa wá o ọmọ kan rèé o tó ṣe ikú pa ìyá tó bí i lọ́mọ àwọn àgbà òní ọmọ tí ọká bá bí òun ni máa ń ṣe ikú pọ̀ká o ọmọ tí èrè bá bí òun náà ló máa ń ṣe ikú pèrè ṣùgbọ́n kọ́lọ́run má jẹ́ kí ọmọ tá a bá fi fún wa bí kó ṣe ikú pa wá o arákùnrin kan rèé o ẹni tí ó ti wà ní àkàtà àwọn agbófinró báyìí tó ti ń wò kọ́bọ́nkọ́bọ́ bí òkété inú ayanran nítorí wípé dúkùú kan ló ṣẹlẹ̀ láàrin òun àti ìyá tó bí i lọ́mọ o lórí owó kékeré kan tí wọ́n ta ẹ̀gẹ́ ìyẹn pákí wọ́n ta pákí ọ̀hún tán ni wọ́n bá ń pín owó mọ́ra wọn lọ́wọ́
àmọ́ nǹkan tó ṣe okùnfà ìjà tó lágbára yìí lẹ́yìn ìgbà tí wọ́n ń pín owó pákí yìí ni ọ̀rọ̀ bá di bọ́ọ̀lù ọ̀yà mi. Arákùnrin yìí ni wọ́n pè ní ẹni ọdún 49 49 years tí wọ́n sì pe ìyá tó bí lọ́mọ ní ẹni ọdún 80 68 years. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta yìí nínú ìwé ìròyìn Punch ni mo ti kẹ́fín wípé orúkọ ìyá òun a máa jẹ́ Dorrit Ajayi, tí arákùnrin ẹni tí ó jẹ́ ọmọ bíbí inú rẹ̀ yìí tó sì ṣe ikú pa lẹ́yìn ìgbà tí wọ́n ń pín owó ẹ̀gẹ́ mọ́ra wọn lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Anambra, èyí tí ọ̀rọ̀ tó jáde tó gba ti ẹnu agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Tochiwu Nkenga, òun ni ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn oníròyìn tó sì ṣàlàyé wípé òtítọ́ ni ọ̀rọ̀ yìí, àwọn ti fi páńpẹ́ ọba, àwọn ti fi mú arákùnrin yìí tó sì ti ń wò kánbónkánbó bí òkété inú àyànràn. Ó ṣàlàyé síwájú sí wípé nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, wọ́n bá àáké àti oríṣiríṣi àwọn nǹkan ìjà níbi ìṣẹ̀lẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2025 tí a wà yìí ní déédéé aago 1:40 ni àwọn fi páńpẹ́ ọba mú arákùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nnamdi Ajayi. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ti wà ní àkàtà àwọn báyìí tí iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Wọ́n ní kété tó ṣe ikú pa ìyá tó bí lọ́mọ tán ni òun náà ń gbìyànjú tó fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ kó tó di pé àwọn ará àdúgbò wọn ra mú tí wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde o, ẹlẹ́mu kẹsì rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch tó wà gangan ibẹ̀ náà ni mo wà báyìí ní ìpínlẹ̀ Bayelsa sì ni mo wà níbi tí àwọn tí ó jẹ́ alátìlẹyìn fún mínísítà àti olúlulẹ̀wà Àbújá Nyesom Wike, wọ́n ní àwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe ìrìnkèrindò ìwọ́de alágbára láti fi ṣe àtìlẹyìn pé àwọn sì wà lẹ́yìn Wike o. Léyìí tí gómìnà ti Bayelsa Dóyè Dírì tí wọ́n sọ wípé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti àwọn wípé bóò ni ti Wike bóò ni tiẹ̀ ṣe jẹ́ ní ìpínlẹ̀ Bayelsa nbọ́mọ Rivers ni ẹ jẹ́ kó lọ sí ní ìlú wọn nígbà tí wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tí ó jẹ́ alágídí ọkàn tí wọ́n sọ wípé ṣé báwọn kàn fẹ́ lọ ṣe kíní fáwọn èèyàn àwọn ni kébí káwọn kàn sọ̀rọ̀ òṣèlú ni àbẹ́wò wá ní kíní sáwọn ògbọ́dọ̀ ṣòṣèlú mọ́ ní ìpínlẹ̀ Bayelsa ni. Lẹ́yìn ọ̀rọ̀ yìí ó ní àwọn tó wá jẹ́ alátìlẹyìn fún gómìnà ti ìpínlẹ̀ Bayelsa Dóyè Dírì pé àwọn náà ní ọ̀dà kò sí wàhálà ṣebí níta ẹ fẹ́ ṣe nu ọ̀dà ìjọ òwa ni ẹlẹ́ẹ̀fẹ́ ṣe wọ́n ní tó bá di oṣù yìí gangan iyún ní ọjọ́ 26 oṣù tí a wà yìí gangan ni wọ́n fẹ́ ṣe náà wọ́n ní kò sí wàhálà ibùdó fẹ́ ṣe òun náà Yenagua ọ̀dà àwa náà tá a já láti lẹ́yìn gómìnà wa Dóyè Dírì a fẹ́ ṣe ìwọ́de fún gómìnà wa láti ṣe àtìlẹ́yìn fún pé gómìnà wa máa bá sẹ̀rẹ̀ lọ Dóyè Dírì máa bá sẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ mọ̀ tẹ́wà lọ́rùn o Dóyè Dírì máa bá sẹ̀rẹ̀ lọ. Wọ́n lélẹ́yìí gangan ńlá wọn náà ó pìyàmọ́ ní ọjọ́ 26 oṣù yìí gangan làwọn náà fẹ́ ṣe eléyìí tí ó ti wá ń ṣàfihàn wípé ó ṣeé ṣe o kí ó padà di rògbòdìyàn tó ń ti wàhálà tí ó lè da àlàáfíà ìlú rú. Ọ̀rọ̀ yìí ni ó jáde látẹnu àwọn oníròyìn níbi tí wọ́n ti kó jọ wípé ẹ wo ẹni tó jẹ́ olórí fún àwọn tí ó jẹ́ alátìlẹyìn fún Wike ọmọ ni ó sọ ọ̀rọ̀ yìí John Turner ó ní ó sọ wípé àwọn bí àwọn ti ṣe ní àwọn fẹ́ ṣe kinní yìí nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé eléyìí náà ni àwọn mọ̀ tó ti gbọ́ wípé àwọn tí ó jẹ́ alátìlẹyìn fún gómìnà Bayelsa àwọn náà mọ̀ láwọn fẹ́ ṣe ìtawà sì fẹ́ ṣe ni pé àwọn ò fẹ́ wàhálà àwọn ò fẹ́ dààmú àfẹ́ ìdààmú dààbò kankan akànmọ́mọ́ fẹ́ ṣe ni pé àwa rọ ẹ̀yin aráàlú ẹ̀yin ọmọ Bayelsa you Bayelsans bọ́sẹ̀ kọ́nù ẹ̀yin notable Bayelsans èyí tí ẹ jẹ́ ọmọ Bayelsa gidi ẹ dákun. lèmi náà ti rí ìròyìn ọwọ́ mi yìí o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà etí yín mélòó tó bá jẹ́ pé méjì ní kí ni ẹ̀ fi ń gbọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ni ẹ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o kẹ́ ẹ fetí gbéyàwó ọ̀rọ̀ o.
iléeṣẹ́ tó ń rí sí ètò ìgbanisíṣẹ́ Civil Service Commission ni wọ́n ti jiyàn àhesọ ọ̀rọ̀ kan tó ti mi orí ayélujára tìtìtì wípé iléeṣẹ́ náà wọ́n ti fi orúkọ àwọn ènìyàn tí wọ́n ti pèrègede fi gbọ̀rọ̀ jẹ́ka síta lórí ayélujára. Iléeṣẹ́ náà ṣàlàyé wípé ẹ̀yin ará ìlú o ẹ̀ẹ̀kọ́ tí ọ̀gbọ́n yìí ṣe irúfẹ́ àwọn ìròyìn báyìí kì í ṣe àti ọ̀dọ̀ wa ni ìròyìn náà ti wá o. Nínú ọ̀rọ̀ tí alága fún iléeṣẹ́ tó ń gbanisíṣẹ́ Federal Civil Service Commission Túnjí Ọláọ̀pá òun ni ó fi ìròyìn yìí síta lánàá ọjọ́ àìkú tó sì jiyàn àhesọ ọ̀rọ̀ nípa ètò ìgbanisíṣẹ́ ọ̀hún wípé àwọn ètí ìfi orúkọ ẹnikẹ́ni síta bẹ́ẹ̀ kí àwọn ènìyàn ìlú kí wọ́n ṣọ́ra fún àwọn gbájúẹ̀ jàgùdà pálí òjálé onílé fi bo tiẹ̀ lẹ́yìn tí wọ́n lè lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti sápamọ́ síbi irú ìgbésẹ̀ yìí láti fi máa gba owó tàbí gba àwọn ènìyàn lójú. Ó ṣàlàyé ilẹ̀kùn nínú ìwé ìròyìn Punch ó sì ń ké sí àwọn ará ìlú wípé irúfẹ́ ìròyìn kíròyìn àwọn ìròyìn tí kò fẹsẹ̀ múlẹ̀ àwọn ìròyìn tó jẹ́ pé ẹja ni wọ́n kì í ṣàkàn ẹ jìnnà sírú wọn o kì í ṣe ọ̀dọ̀ wa ló ti wá. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn àwọn jáde ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. ọ̀rọ̀ eléyìí ló dàbí information fún gbogbo ẹnikẹ́nibọ̀dì tó bá fẹ́ rìnrìn àjò lọ sí ilẹ̀ Amẹ́ríkà nígbàtí ibi tí wọ́n ti máa ń ṣe àwọn ìwé ìrìnnà pé abọ́ọ̀lù ó lè máa bọ̀ ní ìlú wa ìyún US Embassy ní àmọ́ ti fi ìlànà tuntun léde o wípé ẹ wo bọ́ba ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 22 oṣù tí a wà nínú rẹ̀ yìí gbogbo ẹnikẹ́nibọ̀dì tí bá ń bọ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé ká mọ̀ bóyá lóòótọ́ ló kójú òṣùwọ̀n láti wá sí orílẹ̀-èdè wa àbí ọ̀kátò. Wọ́n ní ìlànà tuntun tó wà rèé o wípé ẹ wo ẹ̀yin lójú òpó ayélujára ẹ ti lè máa fi àwọn àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi máa ránṣẹ́ kí a sì mọ̀ pé lóòótọ́ gbogbo ìlànà tó wà ńbẹ̀ ẹ ti tẹ̀lé kẹ́ ẹ kọ́kọ́ tẹ̀lé lójú òpó ayélujára bẹ́ẹ̀ bá ti wá tẹ̀lé àwọn fọ́ọ̀mù tí wọ́n ní kẹ́ ẹ máa ṣe àtẹ̀lé ẹ̀ ó ní yóò máa ṣe àfihàn tó ń ti àwọn nọ́mbà kan tí wọ́n pè ní barcode iyùn àwọn àtẹ̀lé tí yóò máa ṣe àfihàn pé lóòótọ́ ẹ̀yin gangan ni tí yóò sì bẹ̀rẹ̀ pẹ̀lú a méjì tí ó parí pẹ̀lú o méjì. Wọ́n ní eléyìí gangan ni ẹ gbọ́dọ̀ mọ rí dájú pé ó wà ní ìbámu pẹ̀lú ntí ẹ bá tẹ̀ sí àwọn ojú òpó tí ẹ bá ti ń ṣe àfihàn kìíní yìí nígbà tí ó ṣàlàyé wípé ẹ wá gbọ́ o ìgbà tí ẹ bá ti ń tẹ àwọn fọ́ọ̀mù tí ẹ bá ti ń tẹ̀ síbẹ̀ ẹ rí dájú pé gbogbo àwọn ìlànà tí ó tọ́ ó ní ẹ tẹ̀lé tí kò sì sí ìyàtọ̀ nínú àwọn nọ́mbà tí ẹ bá fi sí orí kìíní àti èyí tí ẹ mú wá sí ọ̀dọ̀ ti àwọn léyìí tí yóò ṣàfihàn wípé lóòótọ́ ìhà yín náà ní kẹ́ ẹ ti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yín tí yóò sì tún ṣe àfihàn pé lóòótọ́ ẹ̀yin gangan ni kì í ṣe orí olórí nígbà tí wọ́n ń ṣàlàyé wípé ìlànà tuntun yìí ó ní yóò ṣe àfihàn tó ń ti ìdẹ̀kùn àti yóò mú kí ó máa rọ àwọn èèyàn lọ́rùn lórí bí wọ́n ti ṣe máa ń lálàṣe láti lọ́ọ́ máa tò àbí máa jí lọ sí ibi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wọ́n ní eléyìí náà ni yóò tún ṣe jẹ́ kó rọrùn fún àwọn èèyàn ní pé wọ́n mọ àsìkò oyè aago tó yẹ wọ́n dé àkókò tó yẹ wọ́n dé bọ́ọ̀ bá ti tẹ̀lé lànà ò ní wọ ilé o sí ẹ́mbáṣì wa ni wọ́n sọ nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rẹ́ wọn wá kọ́ jù bá ń lọ lèmi náà sì ní ká jù bá ń lọ bẹ́ẹ̀ bá fẹ́ mú báláǹsì ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tòní. Nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o ilé alájà mẹ́ta kan tó dà wó ní ìpínlẹ̀ Èkó orí kó àwọn ènìyàn méjì yọ o wọ́n sì ti dóòlà wọn báyìí àwọn ènìyàn méjì ní orí ti kó yọ níbi ilé alájà mẹ́ta kan tó dà wó ní Lagos Island gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe jábọ̀ rẹ̀ wọ́n sọ wípé wọ́n ń kọ́ ilé ọ̀hún lọ́wọ́ ni o ṣàdédé ní ilé ọ̀hún dà wó ní àná ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2025 wọ́n ní ilé ọ̀hún ló wà ní Àgàràwú ní ojú òpópónà Àgàràwú ní Lagos Island gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn ènìyàn méjì tó forí lùgbàdì tí ilé ọ̀hún dà wó lé lórí ni wọ́n tètè fàyọ tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn
tí wọ́n ti ń gba ìtọ́jú tó péye. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, èyí tí ọ̀rọ̀ yìí tó jáde láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn CSP Benjamin, ó fi ìdí ìròyìn yìí múlẹ̀ wípé òtítọ́ ni o, tí iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí rẹ̀. Belenja ni wọ́n kọ o, ìwé ìròyìn The Nation ló di ìròyìn ọ̀hún jáde, ẹ̀yin náà ẹ lè mú kẹyẹ̀ wò níbẹ̀. ọmọkùnrin kan ni ọmọ ti fi ọ̀rọ̀ léde tí ó sì gbé ìyàwó rẹ̀ tó gbé lọ sí ilé ẹjọ́. ẹ ṣeun. Lórí ìṣẹ̀lẹ̀ láabi kan tí ó ṣẹlẹ̀ ní ọdún 2022 ní oṣù kejìlá ọdún 2022 ní orílẹ̀-èdè United Kingdom ó ní ó ti ṣẹlẹ̀ o, nígbàtí ọmọbìnrin kan tí ìyá ọlọ́mọ méjì tí ó kọ rẹ̀ tí ó ń jẹ́ Kara Alexander lẹ́ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn lẹ́ni ọdún mẹ́tàdínníàádọ́ta 47-year-old. wọ́n ní ọmọbìnrin yìí ó ní ó ń gbé ní agbègbè Dagenham ní East London ní orílẹ̀-èdè United Kingdom. ó mọ̀ ní wọ́n ti rí i pé lóòótọ́ ó ní ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ṣekú pa Elijah Thomas àti Mali Thomas, iyùn àwọn ọmọ rẹ̀ méjì, lẹ́ni tí Elijah Thomas ọmọ ọdún méjì àti Mali Thomas ọmọ ọdún 5 tí ó sì rí wọ́n bọnú omi títí tí ẹ̀mí fi bọ́ ní ara àwọn ọmọ, iyùn ní oṣù kejìlá ọdún 2022 tí wọ́n ti ń bá ìgbẹ́jọ́ ń bọ̀. ó ní ilé ẹjọ́ wa ti rí dájú pé lóòótọ́ ni ọmọbìnrin yìí ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, torí lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n rí dájú pé lóòótọ́ ni ọmọbìnrin yìí ṣe ìwà yìí o, bí ó ti jẹ́ pé ọmọ ṣe kọ́mọ fínfínfín kọ́mọ fa fífà kọ́mọ wọ́ wíwọ́ ní sí agbárí. ó ní ọwọ́ àti wùwà àbúkù yìí, torí pé nígbà tí wọ́n ṣàlàyé wípé àwọn nǹkan tí ó mu yìí wọ́n ṣàpèjúwe rẹ̀, wọ́n ní òní ayé mọ̀ sí skunk bí wọ́n ti ṣe kọ́ ònà. wọ́n ní nígbà tí ọba ti fín kinní yìí sí orí, bí ó ṣe fín sí orí lọ́ba bẹ̀rẹ̀ sí ní wu àwọn ìwà búkúbúkú, àwọn ìwà dandan bí ó fi lè ó kàn wú àwọn ọmọ sùnsùnsùn, ó sì lọ rí wọn bọ inú omi títí tí ẹ̀mí fi bọ́ ní ara àwọn ọmọ. nígbà tí wọ́n wá gbé ìdájọ́ kalẹ̀ iyùn ní ilé ẹjọ́ tí ń bẹ ní orílẹ̀-èdè náà látẹnu adájọ́ ni ó wá sọ wípé ẹ wo níwọ̀nba àgbà tí wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀, adájọ́ Justice Benathan ó ní ó ṣe ìdájọ́ yìí ní ilé ẹjọ́ gíga tí ń bẹ ní Kingston Crown Court ní ọjọ́ Jímọ̀ tó kọjá yìí gangan. ó ní wọ́n ní ó gbé ìdájọ́ ń kalẹ̀ wípé kí ọmọbìnrin kó máa lọ sí ẹ̀wọ̀n gbére ká má pàdé ẹ̀ mọ́ ní ìgboro ayé, tí ó sì jẹ́ wípé ó tún ṣàlàyé wípé ẹ wo òun tún fi eléyìí òun tún fi ṣàlàyé fún gbogbo ènìyàn ní ìgboro ayé pé ẹ jìnnà gédégbé sí àwọn ìwà kí a máa gbé oògùn olóró léyìí tí ó lè múni hùwà búkúbúkú, ìwà tí ò ṣeé gbọ́ ní sí etí. nígbà tí ó ń ṣàlàyé ẹni tó jẹ́rìí gbé ọ̀rọ̀ náà, bàbá àwọn ọmọ iyùn Selvin Thomas, ó ní ó ṣàlàyé wípé ní ọjọ́ burúkú èṣùgbọ́n mímu yìí ni òun kàn ní pé kò ń tiẹ̀ lọ ṣe àbẹ̀wò sí àwọn ọmọ òun, torí pé àwọn ti pín gàárì tipẹ́ lórí ìwà láabi tí máa ń wù náà ni. ó ní bóun ṣe dé ilé pé ó mọ̀ pé àwọn ọmọ bí wọ́n bá ti gbọ́ tóun tẹ́ wọ́n ti mọ àsìkò tóun máa ń wá, òun pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ìyá wọn tóun fi máa ń bá àwọn ọmọ òun sọ̀rọ̀ kò gbé, lòun bá ní ọ̀dà kóun lọ sí ilé ọ̀hún. bóun ṣe gbá ilẹ̀kùn lọ́mọbìnrin òun rí pé ìbò ṣe wà nǹkan tí ń jẹun ní orí rẹ̀, kí ó ṣílẹ̀kùn fóun lọ́ba fi ilẹ̀kùn gbáhùn ní orí ó ní gbà tó fi ilẹ̀kùn gbáhùn lórí, òun ò tiẹ̀ wò bẹ̀. òun pe ọmọ òun kò dáhùn, òun pe kejì kò dáhùn, bóun ṣe sáré lọ ibi ibùsùn wọn nù pé kí ló ṣẹlẹ̀, lòun bá rí òkùtù wọn pé wọ́n tutù látòrí délẹ̀ pé kábíyèsí kí ló ṣẹlẹ̀, òun rí aṣọ wọn bó tutù, á jẹ́ pé ìwà ọmọbìnrin o tún ti wùwà búkúbúkú tó máa ń wù, ìwà búkúbúkú wà á dáadáa tó máa ń wù yìí o tún ti wù. lọ́ba pé lẹ́sìn ọ̀ṣọ́kà lárábìnrin ọkàn fọ́ndàgbé ní lọ́ba sá lọ, ìgbé àfẹ́wé ni ọba yadànù, ó ti mọ rúwà tí òun wù. lẹ́yìn ọ̀ṣọ́kà ló ń bá wò pé ọ̀dà bó ṣe pé iléeṣẹ́ ọlọ́pàá nù pé ọlọ́pàá ẹ wá gbọ́ o báyìí kàṣá báyìí kàwòdì
ní ọmọbìnrin yìí ó mọ̀ ṣekú pa àwọn ọmọ òun ni lọ́ba yí sọ́ọ̀bù hàn lọ́dún ẹ̀ lórí ibùsùn wípé kí wọ́n wà bẹ́ẹ̀ àwọn ọmọ yìí sì tutù látòrí délẹ̀ ní ẹ dákun ẹ wá bò ń wò ó ẹ ṣàánú òun o kíní kankan nígbà tí wọ́n pe àwọn tí ọjà agbófinró iyùn látẹnu ẹni tó jẹ́ agbófinró tí ó wádìí ọ̀rọ̀ náà iyùn prosecutor Philip Evans ó ní ó fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tó jẹ́rìí gbé ọ̀rọ̀ náà ní ilé ẹjọ́ wọ́n ṣáàtì ní kí arábìnrin yìí kí ọlọ́mọ ṣe ẹ̀wọ̀n rẹ̀ ní gbogbo ọjọ́ ayé ẹ̀ tí yóò fi jáde ní ààyè ẹ̀yìn kọ́ yìí ẹ̀ lọ mú balance ìròyìn yẹn nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní kọ́ ló ń ṣàánú. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn ọwọ́ mi yìí olúgbọ́n títí orílẹ̀ ìgbọ́n ó ṣe àbẹ̀wò sí aláàfin tuntun wọ́n sì pè fún ìṣọ̀kan àti ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó lè wà lókè téńté alága àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ olúgbọ́n títí orílẹ̀ ìgbọ́n ọba Olúṣọlá Àlàó lánàá òde yìí ìyẹn lánàá ọjọ́ àìkú ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2025 ní orí adé ọ̀hún ló ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́ ọba Aláìlúwà Abímbọ́lá Ọ̀wádé wípé o kí àwọn jọ sọ̀rọ̀ papọ̀ ṣe bí àwọn méjì bá ríra wọn àfọwọ́luwọ́ ńpẹ́bẹ́ bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ méjì ríra wọn àgbèbù ní ọ̀rọ̀ yìí ló ṣe o pẹ̀lú bí àwọn orí adé méjèèjì yìí bí wọ́n ṣe ríra wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́ ọba Àlàó ni ó kọ̀wọ́rìn pẹ̀lú olórí láàfin tí wọ́n sì jọ lọ sí àdúgbò kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní bóròbórò èyí tó jẹ́ níbi tí aláàfin Ọ̀wọ́adé tí baba fi ìdí kalẹ̀ sí wọ́n jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún tó ká wọn lára gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe jábọ̀ rẹ̀ wọ́n padà ti ilẹ̀kùn mọ́rí tí wọ́n sì lo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú nínú yàrá tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn oníròyìn ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ṣílẹ̀kùn pèrè ni àwọn oníròyìn ti wà ní ẹnu ìta bìbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá orí adé náà lẹ́nu wò ìyẹn ọba Àlàó wípé kí lẹ sọ àti pé kí ni ìjáde ọ̀rọ̀ tí ẹ tilẹ̀kùn mọ́rí ṣe nínú ọ̀rọ̀ orí adé ọ̀hún ó ṣàlàyé wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláwùrábí tó fún àwọn ní irú ọba Ọ̀wọ́adé yìí nítorí wípé ó jẹ́ ọlọ́pọlọ pípé bẹ́ẹ̀ sì ni ó kàwé ó gboyè ó sì ní ìfarabalẹ̀ láti sọ̀rọ̀ ó mọ pàtàkì ọ̀rọ̀ kì í kàn sọ̀rọ̀ sáá lásán fún ìdí èyí àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dáyé tó yan irú ọba yìí fún wa ó tún ní nínú ọ̀rọ̀ tí àwọn sọ àwọn pè fún ìṣọ̀kan láàrin lọ́balọ́ba àti kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè wà lókè téńté kí wọ́n sì tẹ́ pẹpẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí àṣà ilẹ̀ Yorùbá kó má ṣe dì mẹ́rí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n bí ẹ̀yin bá fẹ́ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ lọ sínú ìwé ìròyìn The Nation tó jáde ní òwúrọ̀ yìí kí ẹ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. lórí ọ̀rọ̀ ti ọba kábíyèsí aláàfin aláṣẹ èkejì òrìṣà iyùn ọba Abímbọ́lá Akínmọ́wádé kínní wọ́n ní ọ̀rọ̀ bàbá náà ni èmi náà sọ ní apá àbí tí a fi mọ̀ gbé tèmi ò fi mọ̀ gbé ẹnu mi tí mọ̀ ṣe ní déédéé síbi lápá àyà yín nínú ìwé ìròyìn The Guardian sì ni ó wà níbi tí kábíyèsí tí wọ́n ti ń pe ikú bàbá yèyé tí wọ́n ti pe àkíyèsí gbogbo ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ wo ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gbogbo wa pátápátá ni kí a rí dájú pé à ń fi àyè gba ẹ̀sìn à ń fi àyè gba àlàáfíà láàrin ẹlẹ́sìn pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa nígbà tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn ti gbọ́ bí ó ti ṣe máa ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn kan tí wọ́n máa ń jàjà ẹ̀sìn jàjà ẹlẹ́yàmẹ̀yà ẹ dákun ẹ jẹ́ kí a fi àyè gba àlàáfíà láwùjọ wa léyìí tí yóò mú kí àjọṣepọ̀ wa kí ó lè máa dán mọ́rán pàápàá jùlọ ní ti ẹlẹ́sìn mẹ̀sìn ní ti ẹlẹ́yàmẹ̀yà eléyìí tí yóò mú kí ìdàgbàsókè ó wà òun ló yẹ kí a máa ṣe o nígbà tí wọ́n sọ̀rọ̀ wípé ẹ wo gbogbo nǹkan tí ọba lè mú kí ìdàgbàsókè ó wà fún orílẹ̀-èdè wa òun ló yẹ kí a máa tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ torí pé ìlọsíwájú ó ní ọ̀pá ìṣẹ́gun ọba Ọ̀wọ́adé àwọn ni wọ́n tún rọ gbogbo àwọn olórí ẹlẹ́sìn wípé ẹ wo ẹ̀yin àwọn awáàsí àbí wàásù tí ẹ bá máa ṣe ẹ jẹ́ kó máa jẹ́ torí alálàáfíà
kọ́mọ̀ jẹ́ pé ẹlẹ́sìn mẹ̀sìn tẹ́ẹ̀mọ̀ fi pé ẹlẹ́sìn wa ti ọlọ́dà ẹ̀sìn kan ní ọ̀dà ẹ dákun o ẹ mọ́ fààyè gba irú ẹ̀ léyìí tí ó lè padà mọ́ dá rúgúdù sílẹ̀ láàrin wa. wọ́n ní kò sí ìlú tí máa ń dàgbàsókè láìsí àlàáfíà ìpè ẹ wá rántí wípé ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn pọ̀ ẹ̀yà pọ̀ ohun pọ̀ kódà àwọn èèyàn kan wà tí wọn ò sí ẹ̀sìn tí wọ́n sì dá Ọlọ́run mọ̀ fúnra lára wọn. ọ̀rọ̀ yìí ni kábíyèsí sọ látẹnu agbẹnusọ fún wọn yún Bọ̀dé Dúró Jayé òní ó sọ ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ní ọjọ́ Jímọ̀ tí wọ́n ti ń kírun jùmáàtì. ibẹ̀ ni iyùn ní mọ́sálásí ńlá tí ń bẹ ní àárín gbùngbùn Ọ̀yọ́ iyùn Central Mosque of Ọ̀yọ́ Town. ibẹ̀ gangan ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí wípé ẹgbọ́n tí kábíyèsí sọ fún gbogbo ẹ̀yin olórí ẹlẹ́sìn wípé ẹ dákun ẹ já jìnnà gédégbé sí ọ̀rọ̀ àbí ìwàásù àbí wáàsí tó bá lè máa dá wàhálà alẹ̀ ní àwùjọ wa in tó lè mú kí ìdàgbàsókè ó wà tó lè mú kí ìfẹ́ orinlẹ̀ kó jinlẹ̀ kó pọ̀ láàrin wa ò ní kí àmọ́ tẹ̀ ń pẹ̀lẹ́ mọ́ ọ̀rọ̀ yìí ni kábíyèsí sọ ẹ wo tẹ̀ ẹ bá fẹ́ ẹ lè lọ kà á síwájú sí nínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tòní. tó ká fi eléyìí ká fi súnmọ́ àwọn aráalé ká fi gbé súnmọ́ àwọn ènìyàn wa. lọ́ba dolú fi mọ́. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 070477064 olójú òpó tọwọ́ ìyá yín 070477064 ẹ tún lè máa bọ̀ lójú òpó Facebook wa CP 9.1 FM. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ pé ètò. Ọlọ́run ló ń ṣètò. orúkọ yín ìlú wo lẹ ti ń pè wáyé o. ẹgbẹ́ Taofik láti Ṣẹ́yìn. láti ìlú Ṣẹ́yìn. bẹ́ẹ̀ ni sà. à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ ní bàbá wa ikú bàbá yìí ti sọ yẹn láti èkejì ọ̀sà. gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jẹ́ kí á gbọ́ ohun tí bàbá sọ. tí wọ́n bá dẹ̀ ti gbọ́ ohun tí bàbá sọ jẹ́ ká mójútó bí bàbá náà ti sọ yẹn. Ọlọ́run jẹ́ kí Nàìjíríà dá o. 07047707064 07047707064 lójú òpó. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ káàárọ̀. ọ̀rọ̀ wípé ẹni ìfẹ́ láti nígbà yẹn ta. ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wípé náà dẹ̀ rọra sí èwo ni à ń ṣe ìwọ́de kẹfẹ́ nìkan torí pé ṣé ìwọ́de yẹn wá jẹ́ pé kí ni gbogbo wọn jọ fún ọdún Ọlọ́run kan máa da orílẹ̀-èdè yìí wọ́n jẹ́ kó da káàfin pẹ̀lẹ́ sí ìṣèjọba tá a bá fẹ́ jù láti máa rí káàfin kọ̀tán tó gbogbo à ń fa wàhálà à ń ṣe yẹn gbogbo àdébì kankan tó Ọlọ́run bá a ṣe àwọn ọmọ Yorùbá kálẹ̀ tí bàbá kábíyèsí tó sọ fún wa tó wọ́n jẹ́ ká tẹ̀lé òfin bàbá yẹn tó Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa o àmì ẹ ṣé o ilà bilal azim ẹ ṣé o 07047707064. lójú òpó Facebook alákàsá ìdí ọ̀nkì àmbẹ̀ wọn ni Ọlọ́run á tún máa fún wa ṣe o CPFM kò sì ní í bàjẹ́ àmì Ọlọ́run fọlọ́run ṣọ́wà sí o àwọn náà wọ́n ń kíá Latifa àtàjọrò náà ń kíá. hello ẹ káàárọ̀. yes sir ṣáìdì ọ̀sẹ̀ àwọn oyin o láti Ṣẹ́yìn. ẹ ti wà ń bẹ̀rẹ̀ sílẹ̀. ó yá ọmọ Nàìjíríà ń gbọ́ yín. sẹ́rí lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Bayelsa àti àwọn tó wọ́n fẹ́ ṣe ìwọ́de ẹ rí i pé àsìkò yìí ní fúnlé iṣẹ́ ọlọ́pàá ilé àjọ DSS àwọn military àti àwọn paramilitary tó wà ní Nàìjíríà wọ́n lọ síbi tí wọ́n ti láwọn fẹ́ ṣe ìwọ́de yẹn àti gùn kéní àti gùn kejì wọ́n bá wọn torí ọ̀rọ̀ àwọn ará South South yẹn irọ́ both Bayelsa and Rivers State a lè jẹ́ pé kí ìtàjẹ̀ sílẹ̀ kó má bàa wáyé wọ́n bá wọn kílẹ̀ sọ ọlọ́pàá ti fohùn léde sí àtẹnikẹ́ni àtẹnikejì àwọn gbọ́dọ̀ rí anybody níbẹ̀ láti ṣe ẹni ìwọ́de ní Nàìjíríà ìyẹn báyìí lórí ọ̀rọ̀ bàbá wa láàfin Ọlọ́run ó lè jẹ́ kí ẹ̀mí wọn gùn lórí ìtẹ́ àpèrè bàbá ńlá wọn láti lè gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ dáadáa gẹ́gẹ́ bí bàbá aláàfin tó lọ bí wọ́n ti ṣe Ọlọ́run ní jẹ́ Nàìjíríà dàrú ṣáìjọ sí àwọn láti Ṣẹ́yìn. ẹ ṣé o. Sakari Yao Bashir Aji lójú òpó Facebook ń kíá Ismail Mumi ń kíá Matthew Adébáyọ̀ Lálẹ́rù àwọn náà wọ́n ń kíá lójú òpó Facebook 07047707064. hello ẹ káàárọ̀. ẹ mọ̀ kó ojúmọ́ yìí. a kú èkó kò ní bàjẹ́ o. orúkọ yín o. mọ́mí ilé kan láti ìlú Ṣẹ́yìn. lórí ọ̀rọ̀ ẹni tó ju tọpa ọmọ rẹ̀ méjèèjì yẹn mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ọlọ́run ṣàánú abiyamọ ní já ṣàṣe jẹ. ọkùnrin yẹn ló ṣe mistake nígbà tó ti mọ rúwà tí ìyàwó rẹ̀ ń wù yẹn ó yẹ kó káwọn ọmọ ẹ̀ kúrò ní fitiliti ẹ̀ ni. so Ọlọ́run ṣàánú wa ló forí jà wọn. àmín o ẹ ṣé o. ẹ mọ̀ pé òfin kò ní tí ì fààyè gbà láti gbarú àwọn ọmọ sọ́wọ́ ọmọ ọdún 5 àtọmọ ọdún 2 òfin ò tí ì lè fààyè gbà
nǹkan tó lè fà tèmi rò ó yẹ kó fà nù. Ọlágbẹ̀rún ló ta ìwò lójú òpó Facebook wọ́n ní ọpọlọ yín ò ní jọba àmì àtẹ̀yìn náà ìṣẹ̀wọ̀n iléeṣẹ́ CPFM kò ní jóná o àmì o. Azeez Ayan àwọn náà ń kí a lójú òpó Facebook. Àwọn ní hello. ẹ yí rédíò yín sílẹ̀ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. Abdulwahid ọmọtọ́sọ̀ látọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà ń gbọ́ yín. irú ìpínlẹ̀ Bayelsa tí wọ́n fẹ́ ṣe ìwọ́de yẹn àti egun kínní àti egun kejì ẹni kí wọ́n káwọn ọlọ́pàá kí wọ́n báǹdì àwọn méjèèjì torí ìtàjẹ̀sílẹ̀ àwọn nǹkan ọ̀dọ̀ wọn lọ́hùn gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ lẹ́ẹ̀kan nǹkan ọ̀dọ̀ wọn lọ́hùn kì í rọrùn rárá àtẹ̀gùn kínní àti egun kejì káwọn ọlọ́pàá báǹdì ìwọ́de yẹn bó wọ́n ṣe fẹ́ ṣèwọ́de ní ojú kan náà àwọn méjì ọlọ́run jẹ́ Nàìjíríà ọba jẹ́ o ẹ ṣé o 07047707064 07047707064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. hello ẹ káàárọ̀ o. Azeez Ayan lójú òpó Facebook wọ́n ní Mr. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ and Mr. Olúwàyàfẹ́ ẹ kú iṣẹ́ o ẹ ṣeun wọ́n wá ní àròlé àwọn ọba di púpọ̀ fún gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹ ṣeun. Latifa Àtàjọ́rò àwọn náà ń kí a Ọbákànjínẹ̀ tí ń kí a Jimoh Alex Abiodun wọn ń kí a Alábẹ́lówó Suliat kò fowó rọlá àwọn náà ń kí a. hello. 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 ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà o. adúpẹ́ orúkọ yín o. Abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ sà. yes sir. ìṣàgbọ́n gbogbo crew members. ọpọlọ yóò ní dàrú o. àmín o. iléeṣẹ́ tí kò ní bàjẹ́ o. àmín o. Ọ̀yọ́ àjọlá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. àmín. ẹ sàbọ̀ ládùúgbò àbá àtúntò ló ń sọ̀rọ̀ látàdúrà wáyé. ẹ káàárọ̀ sà. ṣe rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóṣèlú tó dáńtọ́ ni wọ́n sì mọ̀ sí àtinú àtẹ̀dọ̀ ìfún òṣèlú. àwa bẹ̀ wọ́n kí àwọn abániṣiṣẹ́ wọn kí wọ́n gbójú tó nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ètò ààbò ètò ọrọ̀ ajé wa pé ń ṣe dáa àti pé àbáyé ó ṣe ṣàṣeyọrí. wọ́n máa yẹ pé 2027 yìí wọ́n kàn máa wá rògbòdìyàn láti dálẹ̀ káàkiri. irú ohun tó ń ṣẹlẹ̀ ní Bayelsa tó fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n ń pariwo rẹ̀ yẹn àtẹ̀yí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí kéèyàn kàn mọ̀ọ́mọ̀ máa fẹ́ lọ dá wàhálà alẹ́ ní stéètì ẹlòmíì ni. léyìí tí ó sì da àṣìlò agbára ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn fáwọn abániṣiṣẹ́ wọn. ìyẹn ni kí wọ́n wọ̀nù wọn kí wọ́n sọwọ́ agbẹjẹ́mọ́wọ́ 2027 kọ́ ló kàn tí wọ́n máa gbájúmọ́ lágbé ìtúláàsì kó sáwà lọ wa ká jẹ́ ẹlẹ́gbẹ́ kan tàbí bákan àṣeyọrí tí bàbá yẹn ó ṣe lẹ́kọ́ wọn bá fèèd gbogbo ohun tó kálukú bá ṣe ìtàn láódà bó dọ̀la wọn ó kọ ìtàn rere ló ṣe pàtàkì jù. ẹ ṣé o ẹ ṣé o 07047707064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. lójú òpó Facebook Akínwùmí Kamaldeen wọn ń kí a Adépọ̀jù Peter Adéwálé àwọn náà ń kí a Engineer Rahman Ìbídòkun wọn ń kí a Ọláẹgbẹ́ Jọ̀ọ́nù Bólú àwọn náà wọn ń kí a. Jọ̀ọ́nù ni àbí Jọ̀ọ́nù àbí John. ìrọ̀bọ̀sẹ̀ kọ́ ni o. Jọ̀ọ́nù. Jonu. tó Jọ̀ọ́nù. ó ní nún. ó ní nún. nún. hello. ojú òpó yìí so dáa báyìí. ẹ pè padà ẹ dákun ẹ gbìyànjú láti pè padà. ojú òpó òun kò ṣe dáadáa. Adérọ̀gbà Dámilọ́lá àwọn náà wọ́n ń kí wa orúkọ kan tiẹ̀ ń bẹ tó máa ń wò wá lójoojúmọ́ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ náà àyẹn Rónkẹ́ yìí. post-trust ni kéèyàn wọ́n kà mí eyín kò àyẹ̀wò èmi máa ń fi tiwájú ńlẹ̀ ni. ọ wá pè tẹ̀yìn ó fi tẹ̀yìn kalẹ̀ ó pè tiwájú. àyẹ̀wò Rónkẹ́ àbí China ni wọ́n ti ń wò wá ni. pọkrochochonos. kó mọ̀ lọ jẹ́ pé àyẹ̀wò Rónkẹ́ kó ìlú lọ sí ní China kò bá wálé mọ́. Ọlọ́run gbọ́. pọkrochochonos. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. báyìí dáa láti Ìwéré Òkè. láti Ìwéré Òkè. àti ọba kábíyèsí Aláàfin. ẹ yí rédíò yín sílẹ̀ o. rédíò yín àbí ẹ yí lẹ̀. látara ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tí máa fi ń rí bẹ́ẹ̀ gbogbo ìṣẹ̀ máa rọrùn bó ti yẹ kó lọ
èdèkò èdè kan náà má sọ rẹ̀ láàrin wa ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ o. àmì o ẹ ṣé o. ẹ ṣeun ìpàdé ọlá kẹ́hìndé wọ́n ní nípa ọ̀rọ̀ bàbá wa aláàfin irúfẹ́ àwọn ọba tá a fẹ́ níwọ̀nyí kí ọlọ́run kí ó jẹ́ kí bàbá ó pẹ́ lórí ìtẹ́ àmì mo kí yín fún iṣẹ́ àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ẹ ṣeun Bádírù Wàsíù Adésínà àwọn náà kí àwọn ní great job wọn kí aláti ok ẹ ṣeun. ẹ káàárọ̀ abrosid. ẹ káàárọ̀ sà. ẹ kojú ẹ káàárọ̀. abrosid agenda láti àdúgbò àjọ ọlọ́run nísàlẹ̀ ǹtẹ̀ ọtí ní sákì ẹ̀sà ẹ ṣeun. agbọ́dọ̀ nísà ní dàmú lágbára ọlọ́run àtẹ̀yà pé wọn lágbára ọlọ́run iṣẹ́ ìwà ní ìbàjẹ́ ní ìpínlẹ̀ ìbàjẹ́ ń bẹ wọ́rọ̀ fún àwọn kan náà lẹ̀. aleluya. náà lórí ọ̀rọ̀ ilé tí ó dàwọ́ ní ìyẹn ní ìpínlẹ̀ Èkó àti àwọn tọ́lọ́run kárára pé wọn bá ìṣẹ̀lẹ̀ yẹn kọ́lọ́n bá kan lásà tó péye látara bí àrò gba àwọn àjọ ìṣẹ̀ mọ́lẹ́mọ́lẹ́ tàbí sẹ́yìn òtá bá ká gbà ẹ̀dá kan jẹ́ ká mọ̀ ṣe nǹkan èyí tó tó àti èyí tó yẹ ká mọ̀ mánéjì nǹkan fún ẹni tó bá gbé iṣẹ́ fún wa látara pé bóyá nǹkan tí wọ́n lò síbẹ̀ òun náà ló bí wàhálà ẹni sí nígbà tó yẹ pé àmọ̀ fún omi la fẹ́ kọ́lé sí ọ̀nà ká tí mo bá ṣe pánì kíyẹn láti lẹ́jọ́ òfin ní ṣe àkóbá fáwọn tó bá máa gbé bẹ̀ mo ò sì gbé báyìí ní sí wọ́n sẹ̀ ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ni o ẹ jẹ́ ká wò tó bá yẹ bá máa ń gbégbèsè lórí yí pé àwọn kan wọ́n wú àwọn gangan tí ṣe máa ń ṣẹlẹ̀ ilé yìí o ẹ̀dá kan yẹ ká máa ṣe nǹkan tó tó àti èyí tó yẹ nípa ìdọ́dọ̀ pa àwọn ọmọ méjì tó fi tó ẹ̀ka sábẹ́rẹ̀ olórin kẹta bá máa ṣe ìgbẹ́lẹ̀ nìyẹn ní mọ skọ́ǹjà mí nǹkan automatically gbẹgbẹ tó bá ti mọ kí ní ìtẹ́lẹ̀ òun náà padà ní skọ́ọ̀ ni gbogbo àwọn tá a bá mú mu kú mu ẹ̀ka kan jẹ́ ká jáwọ́ kúrò ń bẹ kì í ṣe nǹkan tó lérè ájọ ọjọ́ ọ̀la wa tó ànídàmúlagbà ọlọ́run a kì í ṣètò ọjà tí wà ó àbúrò ẹ ṣe o agenda. Bádírù Wàsíù Adésínà wọn kí a ń bẹ Methodist Church Tapa section àwọn náà ń kí a Adéọlá Rájí wọn ń kí a Rájí Nàṣọlá Táíwò Anígilájé àwọn náà ń kí a hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. àti akóhun látara ọpọlọ yín ò ní dàrú ẹ ní ṣìròyìn ká o. àmì o. lè ṣe sípò kò ní jóná lágbó Ọlọ́run á tó máa mú kèsì. àmì orúkọ yín o. ọ̀pọ̀ tèmi ní sàásùmù máa fi ìṣùkọ̀ àti oṣù láti ọ̀ka. látọ̀kákà ìṣúlẹ̀. ìdílé ọ̀rọ̀ tí ọba Olúfọ́nsọ àti Aláàfin Ọ̀yọ́ bó ṣe yẹ kó rí nìyẹn ohun tó ń dá wa látẹ̀ láàrin àwa Yorùbá ìmíjú ẹ̀ wo òdùnú ni ò jẹ́ ká gbà fúnra wa ṣùgbọ́n tó bá lè gbà fúnra wọn tí wọ́n fi mọ̀ ṣọ̀kẹ́ wàláì gbọ́ àrẹwó gúnrégé wọ́n bá lè jẹ́ kó rí bẹ́ẹ̀ ó sì dára púpọ̀ Nàìjíríà ní dàrú àti ẹ̀kú iṣẹ́ ẹ ṣe o. mo ti morúkọ ń pè Putritudinous Puchi tree ni o kì í ṣe chi o. tree ó wà pé rí mọ́ Putritudinous Àyànrónkẹ́ wọn ní wẹ́ẹ̀dọ̀ ọ̀sà ẹ ṣeun Akíntúndé Sulaimon kí Aláàjì Jimoh Ìyániwúrà àwọn náà ń kí a Jimoh Alex Abiodun àwọn náà ń kí a ń bẹ́ẹ̀ ṣeun. hello ẹ kú ojúmọ́ o. hello àkóso. ètò ni o orúkọ yín o. orúkọ mi ni Jibril Fọlá láti wéré ilé. ọmọ Nàìjíríà ń gbọ́ yín o. ọ̀rọ̀ tó ní ìjẹ́nfẹ́ dásí ni obìnrin tó lọ fi ojú àwọn ọmọ ẹ̀bọ mi yẹn. èmi fi ìyẹn rọ àwọn ọmọ Nàìjíríà tí wà yìí. kí wọ́n dákun gbogbo àwọn tó ń jẹ tí wọ́n jọ ń jẹ ọjà yẹn kí wọ́n ṣe jẹ́jẹ́ wọ́n dáwọ́ kó bẹ̀ kò sí èrè kankan bẹ̀. kàn jáwọ́ lápọ̀n tí ó yọ. irú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní lójú tèmi náà bí mo lọ sí ẹ̀kọ́ bí kan lẹ́nu yẹn bá yọ igi gbogbo májìn ló bẹ̀rẹ̀ sí ní dájú bò wọ́n ní kí ló dé wọn ló jẹjà ni. gbogbo àwọn tó ń jẹ kí ní àfọlọ́wọn bá bẹ̀ wọn kí wọ́n já kó ń bẹ̀ kò sí èrè kankan bẹ̀ ọlọ́run àwa pẹ̀lú orúkọ mi ní ìgbé ìkọlá láti wérí. ọjà bá jẹ́. ọjà jẹ́. ọ̀kan làwọn Àyànkẹ́mi Àmọ̀kẹ́ wọn ní ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ojúmọ́ ẹ ṣé o. Ọlákójọ Ìdòwú náà àwọn náà ń kí a láti Ọ̀yọ́ Aláàfin Adéọ̀sùn Najim wọn ń kí a Ògúnlékè Gbadéjọ ń kí a Abíọ́dún Ìṣẹ́mi àwọn náà wọn ń kí a Prince Hamzat Yakub Hayot wọn ń kí a ẹ ṣeun 070477064. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ Wálé. ìkọ̀ ní bàjẹ́ o. àmín o. Wálé ọmọ olówó aṣí látàṣí kingdom lókè o. ẹ káàárọ̀ sáà. àtúntò bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ̀mí wọn kù fún wa o. àmín o. àpẹẹrẹ yẹn báyìí pé bàbá yìí wọ́n mọ̀ tí wọn kò tí wọ́n wà. ìmọ̀ràn tí wọ́n fún gbogbo àwọn ẹlẹ́sìn pátá kátẹ̀lé àti mùsùlùmí àti kírísítẹ̀nì àti ẹlẹ́bọ gbogbo ni àti ọdẹ́rẹ́ gbogbo ẹ̀ pátá àtọ̀tún àtòsí lórí kìlì lọ́lọ́run náà ni
ọlọ́run tó dá ọ̀tún tó sì ọmọ tó dédé dáhùn àwọn tó bá ń jà fọlọ́run á máa bára wa jà. a rọ̀ wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kábíyèsí yìí sọ kí kálukọ́ ibi ọba wà ó wà kẹ́nìkẹ́ wọn á tẹ̀lẹ̀kẹ́ láàmú so gbogbo wa pátá à ń ṣe kí ni ọlọ́run yẹn là ń pè ní fún káyé ìjà ẹ̀sìn ká sì má ṣe wá àti ìgbóná ká má fa ìwọ̀n tí wọ́n ká ṣe ká bá aṣọ tí ó bìjà lẹ̀ láàrin ara wa wọ́n máa di fáǹdì àtúrà wa tó bá jẹ́ pé torí ọlọ́run ọ̀kẹ́nẹ́sì lọ́lọ́run ọ̀hún kò sí jà bẹ́ẹ̀ o àpòjù wálé ọmọlúwa ṣí látàkì kingdom lókè. ẹ ṣe o 07047777064 lójú òpó tí ẹ fi bá wa dá sí a sì ní àǹfààní láti gbé ìpè kan àtààbọ̀ sí. àbọ̀. ọ̀dà ayọ̀. amos ọ̀jẹ́ ní yé èkó ẹ̀mẹ̀ ọ̀nkì àlejò tó àbọ̀ ni àbọ̀ ti já. àbọ̀já. ok ìwọ náà ló fẹ́ gbá bọ̀ wọ́n ló sọ́dọ̀ àbọ̀ mọ́ ní eré lọ́wọ́ ẹ̀rẹ́ sí. mami k wọ́n ní good morning well done sir homo wumi àwọn náà ń kí a. Nasiru Azan Adimu lójú òpó Facebook àwọn náà. hello ẹ ti wà ń bẹ̀ odidi léyìí o. abẹ́rẹ́ kéré agbẹ́bìfẹ́. ẹ káàárọ̀ sá o. mo kí èkejì rẹ náà ọlọ́run ní jẹ́ kí láàká yìí yan dàrú o. àmín ọlọ́run. èyí tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ obìnrin tó rí ọmọ rẹ̀ bọ́nú omi yẹn. kò sí nǹkan tí ń ta àwọn kìnìyàn jẹ́ mọ́ wípé wọn máa pè yẹn pé máa bọ̀ wá mọ àwọn ni wọ́n lọ bá wọn. ṣùgbọ́n irú nǹkan tó ṣẹlẹ̀ báyìí nísìnyí ni pé kí kálukú ṣọ́ra rẹ̀ kó kìlọ̀ fún àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin lóbìnrin kí wọ́n yé pàpàkùpà kí wọ́n dé mùmúkùmù ọ̀dà ń dánilérírú ni. oúnjẹ aṣọre ó wà nílẹ̀ tó pọ̀. mọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni wípé ọlọ́run bá yọ ọ̀rọ̀ ọkọ ní lójú ọkọ ní ọ̀lẹ́bi torí pé ọmọ kéré láti lè jẹ́jọ́ pé pọ̀ àwọn ọmọ yẹn sọ́dọ̀ ọlọ́run ní jẹ́ kí nàìjíríà ọ̀dà ilé iṣẹ́ tí kò ní bàjẹ́ o aláàjì bàbá tí lórúkọ ló ń gbà wọ́n nímọ̀ ẹ̀ bẹ́ẹ̀ o. ẹ ṣe o aláàjì a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí Ramon Hamidu Àríowó bẹ́ẹ̀ ni Òkunládé Peter Adéwálé àwọn náà wọ́n ń kí wa tó ká lọ sí ká bomi làádìẹ̀ ní belenja ká tó wá lọ sí abala kejì ẹ kú kalẹ̀. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara sip 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ire bá wa lókè èfò ó di kóró eríire bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wo ọ̀tọ̀ ní tọ́lú rédíò kan wúyọ lókè o omi ìrìn gidi Sip FM ló ń jẹ́ 89.1 lókè o ló ti búyọ o lágbègbè ìṣíà 89.1 lókè o ló ti búyọ o lágbègbè ìṣíà. ìgbélárugẹ iléeṣẹ́ àtìlẹ́yìn okòòwò ìyẹn gan-an ló jẹ́ iṣẹ́ wọn. eré ìdárayá ìròyìn ẹ̀sìn àṣà àti èdè gbogbo rẹ̀ la gbé lárugẹ. ìbùkún lélẹ́yìí o ó yẹ ká dúpẹ́. ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá. ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá. Sip 89.1 FM ìṣìyà òkè o máa gbọ́ lọ. ẹ káàbọ̀ padà níbi tí a ti bomila díẹ̀ ní belenja ní báyìí a ti wà ní abala fìjìláńtì abala ojúlàlá kan fi sọ́rí la pé abala tá a ti sọ̀rọ̀ nípa ètò ààbò ẹ jẹ́ ká jọ sọ o ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ ká jọ fọwọ́ tó dára mú ètò ààbò ní ìlú wa nínú ilé wa ẹ jẹ́ ká wà lójúlàlá kan fi sọ́rí lórí àwọn ọmọ wa tàbá ti rẹ́nìkan tí ń rìn gbàṣẹ bí ìrìn kọ̀ lọ́bẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ àṣẹrú wọn ẹ jẹ́ àṣẹrú wọn ẹ má sọ yìí pé ọmọ àdúgbò wa ni
ṣé ìrìn kọ̀lọ́bẹ̀lẹ̀ náà wọ́n wà bẹ́ẹ̀. kọ̀lọ́bẹ̀lẹ̀ ń bẹ kò sí sẹ́ni tí èrìn baálé ilé mi. ó wọ́n rìn bó ṣe wà. farabalẹ̀. kò sẹ́ni tí èrìn irú ìgbà ìrìn rí. kò sí irú ènìyàn tí èrìn tí n bá sọ pé kò sí ẹni tí èrìn ó sápamọ́ sí irú ènìyàn ìyẹn ni wípé ọkùnrin rìn baálé ilé rìn ìyáálé ilé mi ìrìn kọ̀lọ́bẹ̀ ńlẹ̀ ni ó máa rìn káàkiri. irú ṣàpèjúwe kọ̀lọ́bẹ̀ ńlẹ̀. ẹni tó bá sì ti rìnrìn bẹ̀ǹsẹ̀ ìrìn bẹ̀ǹsẹ̀ ni wọ́n ń pè ní rìn kọ̀lọ́bẹ̀ ńlẹ̀ wọ́n bẹ̀ǹsẹ̀. iṣẹ́kíṣẹ́ ni kódà orúkọ tí ò jẹ́ wọn ò fi pè é ó rí irú wọn ni wọ́n mọ̀ ọ́rọ́ sọmọ́yà káàkiri àdúgbò. tí wọn ò ní wọn àwọn slippers àwọn ọmọ rí àṣàdé àti yọ wá jágélé mọ́tí yọ jágélé mọ́tí ẹ̀yà kínní. wọn àfọwọ́ tàdí báyìí. kí ló wí. wọn fọwọ́ tàdí báyìí wọn àdúró báyìí. ìgbọ́ yorùbá kí ló wí yẹn ni. tó o bá ti gbọ́ ní tí mo sọ ní tí mo sọ ní jóun. o ti sọ o ti mo ti sọ kò ṣeé kó mọ́. o ti sọ o ti sẹ́wélé. mo ti sẹ́wélé. tó ká má rìnrìn kọ̀lọ́bẹ̀ ńlẹ̀ o ká sì máa fi ọwọ́ tí kò dára. don't work no soup. mo rìnrìn kọ̀lọ́bẹ̀ ńlẹ̀ do not work no soup work. ká má fi ọwọ́ tí kò dára mú ọ̀rọ̀ ààbò ẹ jẹ́ ká jọ fi ọwọ́ tó dára ká fi mú un ká wà lójú lalákan fi sọ́rí ní gbogbo ìgbà ká sì má fi inú tán ẹnìkan ipe lágbájá lélẹ́ ìyá àbọ̀dá àdúgbò ní kódà tó fi mọ́ ọkọ tó fẹ́ máa fura tó fi mọ́ ìyàwó inú ilé rẹ̀ máa fura lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa fura sí má fi inú tán yàn èèyàn ní o èèyàn ní o 070 47 7064 070 47 7064 070 47 7064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa ń bí yìí ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. 070477064 tẹ́ ẹ bá ń gbìyànjú àti wọlé bí ọ̀bá wọlé ẹ máa bọ̀ lójú òpó Facebook ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yá kà sí etí gbogbo àgbáńlá yìí tí wọ́n sì mọ èròǹgbà yín. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Oríyọmí ẹ̀ káàárọ̀ o. mo kí àwọn security gbogbo àtọlọ́pàá àti gbogbo àti àdúgbò àmì wọ́n tráì láti ìjọ mẹ́ta orórúkọ ṣùgbọ́n máa bẹ àwọn lọ́balọ́ba látẹ̀lé tàbí gẹ̀nẹ́ ó fi dé jù wọ́n dàgbò ó lò fẹ́ ni o wọ́n lé wọn gbá wọn lé wọn láwò yẹn wọ́n ti rọ́ngàdì wá bí pápátá wọ́n dàgbò ó lò fẹ́ torí àwọn ọ̀dọ́ wọn àti àwa ní ọ̀la wọn tó wọ́n dàgbò ọlọ́run kó lò fẹ́ kí wọ́n bá ṣe kí ní ẹ̀ kó da àkókò àwọn security gbogbo wọn ní jẹ́ security ládùúgbò yìí wọ́n ti gbìyànjú ládùúgbò yẹn tó àbọ̀rọ̀ ti tó mọ̀ bó ti máa yẹ yìí náà ọlọ́run wa ní jẹ́ kí lè jẹ́ bí iná ẹ̀wọ̀ torí mọ́lẹ̀ rẹ jẹ́ fún wa agbára ọlọ́run ẹ̀ láti ẹgbẹ́ láti jìnà o ayọ̀ tí ní òdì bàjẹ́ o wàlákùátà ilá bilali azim ẹ ṣe o 070 47 7064. lójú òpó Facebook Nasiru Hasan Adimu wọ́n ní on security matter sir previous yesterday I visited Babaode in Itesiwaju local government area Oyo state and was impressed by the security pressure on the road because Governor Oluseyi Makinde visit to Cap Village Bojayi previous yesterday. I'm pleased to see the Oyo state government effort in ensuring security across the state, and I believe this visible presence previous yesterday can be across Oyo state will guarantee safety for citizens. wọ́n ní àwọn inú àwọn dùn àwọn sì lu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Mákindé àwọn lù wọ́n lọ́gọ̀ ẹnu wípé lórí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ti àti mú kí ètò ààbò kí ó fẹsẹ̀ rinlẹ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí gbọ̀ngàn Cap Village kan tí ń bẹ ní Gbójàyè ní bíi àyà àjẹta. wọ́n ní iṣẹ́ àwọn inú àwọn ó dùn o bí Ọlọ́run bá lè gbà láàyè kí gómìnà kí wọ́n jẹ́ kí ètò ààbò kó rinlẹ̀ dáadáa jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ààbò kó dájú lórí gbogbo àwọn olùgbé àti ará ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ ṣeun bí a ṣe kọ́nu. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. Esmati Pius láti oríta kára ó lè. ẹ kú ojúmọ́. ẹ fún ètò wọ́n fẹ́ bí àwọn ìjọba ìbílẹ̀ wa ní kájọlá yìí ọ̀nà tó lọ láti kára tó jáde sí Rọlá hospital tó tún jáde fẹ́ ta wọ́tà sí ọ̀nà ìṣẹ́mi lọ́hùn-ún ọ̀nà yẹn ò dá mú ara tá a ti ń pariwo ọ̀nà yẹn láti fi jẹ́ yìí wọn bá wa ṣe
àti èyí tó lọ níwájú nepa office àti èyí tó lọ ní ṣíà síbi catholic school yẹn gọ́tà yẹn kéré omi ń ta àwọn èèyàn láàmú tó jọba tẹ̀rọ̀ báyìí yóò bójú ọ̀nà ni a ti máa ń gbọ́ àwọn local government míì bí ìwájọ́ àti Ṣakí àti Ìbàràpá wọ́n sọ pé tòun táwọn tó lórí rédíò rẹ̀ báyìí wọ́n ti bá wọn ṣe o báwọn tí kájọ́ ara ṣe rí ìjọba náà ó jèrè ìjọba yìí náà ó ga o. wọ́n ń gbọ́ ẹ wọ́n ti sọ ipò ga. inú ti bí wọn inú ti fẹ́ mọ̀ bí wọn ohun yìí ti fẹ́ mọ̀ le. alága ìjọba ìbílẹ̀ Kájọlá ọ̀nàrẹ́bù Akeem kọ́hún ọ̀nàrẹ́bù Akeem Mustapha wọ́n ń gbọ́ wa báyìí àwọn àsọmọgbé wọn náà sì ń gbọ́ wọn bá wa mójútó ṣẹgbọ́ ẹ mọ́ ti ìbínú omi ló pọ̀ ju ìyàn fún lọ. ọmọ pé tọrùn tí ẹrù bá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ kò ní í wó lágbára Ọlọ́run. o ti ẹ lè rí wọn tì. kò ní í wó ẹ lè rí wọn tì àbí. ìwọ tún súnmọ́ ìjọba jà wáyé lọ. lóòótọ́ ó ti dà ó yé mi. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sa orúkọ yín o. ọkọ yóò lọ sọ̀rọ̀ látàrí tó ròkè. ọkọ yóò ẹ káàárọ̀. nífẹ̀ẹ́ gba àwọn èèyàn wa ní ìmọ̀ràn ni fún àwọn tí òjò ní tí rọ̀ èyí bá wọ́n máa ń gbé ilẹ̀ wọ́n máa ń dà sínú kọ́tà tó tí kọ́tà bá ti di odidi ẹgbẹ́ gómi wọn ya sí títì ẹjọ́ ọmọ kan jẹun tí òjò bá ti rọ̀ wọ́n máa gbélẹ̀ wọn lọ dà sí ilé ilẹ̀ Ọlọ́run wà pẹ̀lú ànírúgbó omíyalé o. àmín ẹ ṣé o. lójú òpó Facebook ìpàdé Ọlákẹ́yìndé wọ́n ní a kó ètò ọ̀nà wa láti Òtù sí Ìpàpó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n dákun kí wọ́n bá wa dá sí Ọlọ́run yóò kún wọn lọ́wọ́ àmín ẹ ṣeun bí wọ́n ti sọ nù. hello ẹ kú ojúmọ́ o. hello. àwọn ò lónà. 07047777000. àbárí ìpè méjì àtààbọ̀ àbí. mo béèrè ní. tó ewu ti fa àbọ̀ sí àbí. mo wò bóyá àbọ̀ lè wà ń bẹ̀ náà. jáwó bóyá àbọ̀ lélẹ̀ àbọ̀ didi. hello. àbọ̀ bẹ̀ ni o. is it a half? is it half? 07047777000. okay kò wá kọ́tà ni. 07047777064 07047777064 lójú òpó tó wọ ibí yìí. hello ẹ káàárọ̀ o. kí ló dé. hello 07047777064 nígbà tí ìpè tí ò tí ì láǹfààní láti wọlé bóyá àwọn ènìyàn pọ̀ ń bẹ èmi fẹ́ wọlé ìwọ fẹ́ wọlé òun ni ó ń ṣokùnfà tí kìnìún ọ̀hún ò fi wọlé. ọ̀rọ̀ nípa ètò ààbò wọ́n dàbí èèpọ̀ kan tẹ̀ra pálá. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ mà orúkọ yín o. orúkọ mi ni bàbá kékeré láti Oríta. bàbá kékeré. bẹ́ẹ̀ ni láti Oríta. Oríta òkè o àbí tìbó. àbí Oríta Périn. Oríta òkè o bí àwọn ọlọ́kadà. sí òsóríta la pè ní Ìbàdàn. dáadáa. hello à ń gbọ́ yín sá o. ẹ̀ló ti bàdẹ̀ kọ́ lè mí sọ. ṣọlẹ̀ àbájá rẹ̀. à ń gbọ́ yín. ẹ̀ẹ́dẹ́kùn nítorí Ọlọ́run. ibi tẹ́mi fẹ́ kọjá sí mi ni pé iná tí wọ́n ń tẹ̀yẹn iná yẹn ti lágbára jù ó ti ń ṣèyàn léṣe púpọ̀ jù káwọn ìjọba wa kí wọ́n bá wa mójútó. ẹ ṣé o ẹ ṣé tó ìpè ẹyọ kan àtààbọ̀ báyìí tàbá rí gbèsè 07047777064 07047777064 lójú òpó tó wọ̀ bí yìí ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ sá orúkọ yín o. kò bí ẹnìkan láti Òfìkì. tó ọmọ Nàìjíríà ń gbọ́ yín o. yorùbá bọ̀ wọ́n ní kokoko làárẹ̀ fàdíkì ojú ọ̀nà Òfìkì láti Òfìkì síráwọ̀ láti àgọ́ ààrẹ sófìkì láti Ọ̀wọ̀ sí Òfìkì kò sọ́nà rárá akékèké àwọn tá a ṣe mọ́ o ẹ bá wa pe alága wa ẹ dá kó jọ kó ṣàánú wa nítorí Ọlọ́run. kó lorúkọ alága yín. àti ọ̀nà mú yìí wá ní jẹ́sẹ̀ èmi ló pè ní jẹ́rìí mo ní bóyá kí n tún sẹ́ǹdì nọ́mbà rẹ̀ mú yìí wá. ẹ fọnàrẹ́bù sí ẹ sọ yé pé ọ̀nàrẹ́bù mú yìí wá. ọ̀nàrẹ́bù ẹ máa fi àpọ́nlé òun sí ẹ dákun. àtìgbọ́ àtúnṣe náà láti ṣe ẹ dákun wọ́n ṣàánú wa lọ́nà rárá. ọ̀dà wọ́n ti gbọ́ ọ̀nàrẹ́bù mú yìí wá àwọn ènìyàn yín tẹ̀ ń ṣe ìjọba lé lórí. àwọn ẹni àpọ́nlé ni wọ́n. your excellency ẹni àpọ́nlé ẹni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun. tó a ní ìrìjù báyìí lọ. bẹ́ẹ̀ni.
ní orí ìròyìn àjímọ́ná àti fìjìláńtẹ́ láàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó bá wa gbọ́ bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó ti wò wá lórí ìtàkùn àgbáyé ayélujára àmọ̀rírì yín o láṣẹ Ìdùmarè ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ ni kò ní di ohun tí ẹ máa náwó sí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé etí yín náà kò ní di láṣẹ Ọlọ́run aláwòrábí àìsàn èyí tó gbóògùn àti èyí tí ò gbóògùn kò ní ṣe yín o kò ní jọ ṣe gbogbo wa a ó sì máa fi àìkú dẹ́gbẹ̀ra péré báyìí lológóńjí a kì í bá òkùnrin ẹyẹ lórí ìtẹ́dọ́rùn ara wa yóò máa le láṣẹ Ìdùmarè ìkànnì yín ìkànnì wa ìkànnì Ship 89.1 FM náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ o ẹ máa gbé ìkéde àti ìpolówó ọjà yín bọ̀ wá kábà yín ṣe yóò ní tùmọ̀ gan sàn ó dàbí pé o ti sọ kínní ìtì pé adé fún ó náwọn àwọn ìwà èdè tó máa ń sọ ìwà èdè Yorùbá àwọn ohun fẹ̀ jẹ́ sọ báwọn. ẹ wo ẹ̀yin aráalé ètò ìdíje kan ìdíje nínú Bíbélì tí aláṣẹ àti olùdarí ìkànnì yìí bàbá wa tó gbé ìkànnì yìí kalẹ̀ tí wọ́n sọ pé yóò wáyé lọ́la aago mélòó wọ́n pé òun náà. 11 sí 12. 11 sí 12. owó ni owó tùlùtùlù lọ́wọ́ àlẹ́ o. ẹ tètè máa yẹ Bíbélì yín wò ẹgbọ́n wò pẹ́pẹ́pẹ́ kẹ́sì ra recharge card sórí fóònù yín tẹ́ fi kọ́ọ̀lù wọlé ṣe ti gbọ́ kẹ́sì fọkàn balẹ̀. ẹ dúró ti rédíò yín gidi owó ni o owó tabua tó o bá ń gbọ́ owó tabua. ìṣòwò recharge card yìí kálọ̀ ṣe ká ní èèyàn lè pè kálẹ̀ mi gan lè pè ní ìbá. sọ ọmọ Bíbélì ni. kíni ọ̀dà kíni Matthew 7:7 wí. Matthew 7:7 kankun Ọlọ́run yóò sì ṣí o nínú Bíbélì béèrè Ọlọ́run yóò sì fún ọ. dákunjá mọ relé jàre tó abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi o láṣẹ Ìdùmarè á tún pàdé nígbà míì ẹ kú kalẹ̀. títí di àsìkò tí a fi mọ ríra wa pàdé iyùn lórí ètò yín ètò wa tó bá ti ń di dédé aago 11 ètò wo ni ìdókòwò tá a ti máa dára wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìṣòwò àti ìdókòwò títí dìgbà náà lèmi Olúmídé ọmọ bíbí inú Káyọ̀dé mọ̀ ń dágbére fún yín pé ẹ wo àmọ̀ jẹun àmọ̀ yóò too much food ò sì ní sí alẹ́ ẹ ṣáàjì àmọ̀ rántí ká mọ̀ ṣe dáadáa ká mọ̀ járí sí tiẹ̀ lọ ó dàbọ̀. lèkélèké gbàràdá aláṣọ funfun Ship 89.1 FM